Ẹ kú dédé wòyí o. Orúkọ mi ni Sam Adéọ̀sùn. Òjò àánú òun ló tún dé sí etí ìgbọ́ yín. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ ńlá ètí ẹ fún wa lónìí. A yìn yín lógo nítorí pé ẹ̀yin ni Ọlọ́run. A júbà yín torí pé ẹ ṣeun, torí pé àánú yín dúró láéláé. A dúpẹ́ torí pé ẹ̀yin ni Ọlọ́run lánàá, ẹ̀yin lónìí, ẹ̀yin tún ni lọ́la. Ọlọ́run wa gba ọpẹ́, gba ìyìn wa. Ọ̀rọ̀ yín fẹ́ jáde báyìí lórúkọ Jésù Kristi. Bàbá Olúwa ẹ gbàkóso. Ẹ jẹ́ kí ẹ̀mí mọ́ yín kó ṣiṣẹ́. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín, ẹ jẹ́ kó tú ìdè, kó já ìdè. Ẹ jẹ́ kí agbára ìwàláàyè yín lórúkọ Jésù Kristi kó tàn káàkiri àgbáyé ní sáà yìí. Kí ìyanu ṣẹlẹ̀. Gbọ́ àdúrà Jésù Olúwa wa. Àmín. Lẹ́ẹ̀kan sí, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín torí pé ẹ ní àǹfààní láti darapọ̀ mọ́ wa ní àṣálẹ́ yìí. Àṣálẹ́ ni ní ọ̀dọ̀ wa. Ó lè jẹ́ ọ̀sán ní ọ̀dọ̀ tiyín níbikíbi tí ẹ bá wà ní orílẹ̀-èdè àgbáyé. Mo sì gbàdúrà wípé Ọlọ́run àánú yóò dáwọ́lé gbogbo wa lórúkọ Jésù Kristi. Àmín. Ẹ jẹ́ kí n fi àǹfààní yìí ká tó wọ inú ìpàdé àdúrà yìí lọ. Ẹ jẹ́ kí n fi àǹfààní yìí kí n fi dúpẹ́ lọ́wọ́ Mercy Gate Britain ní group wa ní WhatsApp. Ẹ̀rí tí èèyàn bá ṣe tó dáa kán sọ. Tó bá sì kú káàtó, ẹ jẹ́ ká sọ fúnra wa. Ẹ̀rí lẹ́ẹ̀tì bí ẹnu ọjọ́ mẹ́ta yìí, a ní ìfọ̀kànbalẹ̀ púpọ̀ ní WhatsApp group Mercy Rain. Mo sì gbé òṣùbà sàdánkátà fún gbogbo wa torí pé mo sọ wípé mo gbàgbọ́ wípé a máa dá sí i. Ọlọ́run sì gbà bẹ́ẹ̀ fún wa. A rí WhatsApp group yẹn, ó múnú wa dùn gan. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Let's keep it up and let's do it the way it's supposed to be done. Ṣé rí ìdí ẹ̀ ó wù wá náà kájọ máa interact, ṣùgbọ́n ète tí group yẹn fi wà ó máa bàjẹ́. Ẹ̀yin náà ó yẹ kí ọ̀rọ̀ mi kó yé wa. Wọ́n tún fi àǹfààní náà dúpẹ́ lọ́wọ́ àwọn ènìyàn ní orílẹ̀-èdè Britain bákan náà. Despite that depressing weather tí ẹ ní lọ́hùn, torí ní ojoojúmọ́ ní àwọn ènìyàn tí wọ́n fi àwòrán àwọn rèé nílé o, àwọn rèé ó dẹ̀ ìyanilẹ́nu. In fact, mo ṣe wo CNN tán sí ni tí wọ́n ṣàlàyé pé irú ẹ̀ ò ṣẹlẹ̀ rí for the past 30 years or so. Mo gbàdúrà God will see you through. Àwa wà bí n tiwa o, ẹ rí òru mú àwa níbí, ẹ rí iṣẹ́ Ọlọ́run. Ọlọ́run ṣeun, Ọlọ́run ṣeun. Mo gbàdúrà pé ohun burúkú ò ní ṣẹlẹ̀ ní sáà snow yìí. Ẹ jẹ́ ká wọnú ìpàdé àdúrà yìí lọ. Kí ni kókó tí a fẹ́ ṣiṣẹ́ lé lórí nínú àdúrà tòní? Òun náà ni ọ̀rọ̀ tí a sọ ní èdè olóyìnbó tó sọ pé and his blood cannot be trampled. A lè pè ní and his blood cannot be trampled upon. Asúlẹ̀ sọ pé and his blood should not be trampled upon. Ẹ̀rí ìyẹn ni pé ẹ̀jẹ̀ Jésù kò ṣeé tẹ̀ mọ́lẹ̀ tàbí a ò gbọdọ̀ tẹ̀ ẹ́ mọ́lẹ̀. Ìyẹn ni pé ẹ̀jẹ̀ Jésù ṣeé tẹ̀ mọ́lẹ̀. Ṣé rí Bíbélì, gbogbo nǹkan tó wà nínú Bíbélì láti Genesis títí dé ìwé Ìfihàn, bí agbọ̀n ni o, bí agbọ̀n tí wọ́n hun ni o. Àwọn olóyìnbó wá ní it is intertwined. Bí ìgbà tí wọ́n hun nǹkan papọ̀, ó ní Bíbélì ṣe jẹ́. Tẹ́ bá rí ọ̀rọ̀ kan ní Genesis kó má yà yín lẹ́nu wípé ó ń sọ nǹkan kan míì nínú ìwé míì. That is the mystery of the word of God. Ìjìnlẹ̀ ni kò ṣeé ṣàlàyé. Ẹ rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a ò bá dẹ̀ já sínú ẹ̀ gan ká wọnú ẹ̀kọ́ yẹn lọ, ẹ rí ọ̀rọ̀ Bíbélì ò ní yé èèyàn. Ẹ máa gbọ́ tí Kìrìsìtẹ́nì á sọ pé òun gbé Báíbù òun fi rọrí. Ìwé lásán ni, ìwé ni. Tó bá fẹ́ mọ̀ bóyá ìwé ni Bíbélì, ìwọ ṣáná sí bóyá kò ní jó. Ṣùgbọ́n kì í ṣe ìwé yẹn ló ṣe pàtàkì. Ọ̀rọ̀ tó wà nínú ẹ̀ òun ni ìjìnlẹ̀. Ìjìnlẹ̀ sì lágbára. Ara ìjìnlẹ̀ náà òun ni mo fẹ́ ṣí fún wa ní òní. Mo sì gbàdúrà bí Ọlọ́run ti bẹ tẹ́mi ẹ bẹ láàyè. Kì í ṣe pé Ọlọ́run yóò ṣí wa níyè nìkan, yóò fi ọ̀rọ̀ rẹ̀ yé wa, yóò sì jẹ́ ká mọ̀ bá a ṣe lè gbàdúrà àti bí tí a darí àdúrà kan. Máa sọ kíní kan fún yẹn pé if you do not know the word of God, you are good as dead. Òótọ́ tó wà bẹ́ẹ̀ nìyẹn. Èèyàn dọ̀ràn sílùú. Ẹni tí ò tóyàn, mo sọ̀rọ̀ kan nígbà kó tọ́ dẹ̀ ni. Ẹni tí ò tóyàn ní ọjọ́ orí, ẹni tí ò ní lárí tóyàn, ẹni tí ò kàwé tóyàn, ẹni tí ò ríṣẹ́ tóyàn, á fi yàn jẹun fún àìmọye ọdún. Ìyẹn ni pé tẹ́ni ò bá ní àṣírí ọ̀rọ̀ Ọlọ́run lọ́wọ́. Ara àṣírí kan náà la fẹ́ tú lónìí. Praise the Lord. Ẹ wò ó, mo sọ òótọ́ fún wa o. Ṣé rí ọmọ Ọlọ́run, I will repeat it again.
ọmọ Ọlọ́run ò gbọdọ̀ jìyà níwájú Ọlọ́run, kò ṣeé ṣe. wàá bèèrè lọ́wọ́ mi pé àwọn ìṣòro wàhálà ìdààmú táwa kìrìsìtẹ́nì wà ní kọ́ ara ẹ̀rẹ́ o, tí a bá farabalẹ̀ láti kẹ́kọ̀ọ́ lónìí. abẹ́rẹ́ jẹ́ kí n repeat ara mi o, God's children can never suffer in the presence of God, kò ṣeé ṣe. tẹ́ bá ti wá rí ọmọ Ọlọ́run tó wá ń jìyà, tẹ́ bá rí ọmọ Ọlọ́run tí wàhálà àti ìdààmú tó ti mú dọ́rùn, ká farabalẹ̀ wo àṣírí ọ̀rọ̀. kíní kan ti ṣẹlẹ̀ nìyẹn. ìgbàgbọ́ tèmi nìyẹn o. kí ló dẹ̀ fà á? kì í ṣe nípa ìrírí tèmi nìkan, ṣùgbọ́n nípa tí Bíbélì kọ́ wa gan. ṣùgbọ́n kàn ṣe ní láàánú pé lónìí ẹ̀rí pé ó máa ń tẹnu mọ́ ọ̀rọ̀ yẹn. ẹ̀rí ìdí ẹ̀ ni pé tá a bá kó 100 ìránṣẹ́ Ọlọ́run sílẹ̀, ẹ̀rí bóyá la lè rí méjì tá a sọ fún àgàn tí Bíbélì sọ gan. kò jọ bí irọ́, kò jọ bí kán máa ṣe ìlérí nǹkan tí Bíbélì ò sọ. ohun tọ́lọ́run ti sọ pé òun ò ní ṣe, kẹ́yìn ẹlẹ́ran bíi tiwa kó máa sọ fún wa pé a ṣe é ṣe, ìwọ ṣáà má wọ̀rí. ẹ̀rí ohun tó gbayé kan nìyẹn. ṣùgbọ́n fẹ́ dá wa padà sí ọ̀rọ̀ Ọlọ́run ní alẹ́ yìí. ẹ wò ó, mo sọ kinní kan lẹ́ẹ̀kan, mo ní àwọn nǹkan méjì kan wà tí mo ká fọkàn sí. mo sọ pé tí ìyà bá ti ń jẹ ọmọ Ọlọ́run, tí ọmọ Ọlọ́run bá ti ń ráre lójú Ọlọ́run, tí ọmọ Ọlọ́run bá ti ń rẹ̀yìn lójú Ọlọ́run, tí ọmọ Ọlọ́run bá ti tán bá fìdí ẹ̀ gúnlẹ̀ lójú Ọlọ́run kan náà, nígbà tí àìsàn bá gbàkóso ayé ọmọ Ọlọ́run lójú Ọlọ́run, ẹ ti mọ̀ pé nǹkan méjì ti ṣẹlẹ̀. ẹ̀rí bóyá ó ṣeé ṣe kó jẹ́ pé ẹni yẹn ti kúrò nínú ètò Ọlọ́run nípa ẹ̀ṣẹ̀, tàbí Ọlọ́run dán án wò. ìkan nínú méjèèjì ni. a lè máa pín o, ṣe bí ayé ń ṣèyàn. tí ẹni ò bá dẹ́ṣẹ̀, Ọlọ́run kì í fi. ẹ jẹ́ ká lọ wo ìgbé ayé àwọn Ísírẹ́lì. tí ọmọ Ísírẹ́lì ò bá ti dẹ́ṣẹ̀, n ò bí orílẹ̀-èdè òun dáa, orílẹ̀-èdè òun ò tí ì dálẹ̀ táwa sọ pé òun fẹ́ fi ìyàn jìyà àwájà àwọn ọmọ Ísírẹ́lì. ṣùgbọ́n nígbà tí ẹ̀ṣẹ̀ bá ti wọlé, Ọlọ́run máa ń ṣí àyè lẹ̀ fún ọ̀tá láti wọlé. ṣùgbọ́n àlàfo yìí ni a kì í ṣàlàyé. mi ò sì blame àwọn tó ń ṣe business. This thing is business. Ọlọ́run dáríjì wá. mo sọ kíní kan nígbà kan, mo ní Ponzi scheme náà ní. àwọn tó bá mọ Íjíbítì dáadáa, wọ́n ní heritage kan tí wọ́n pè ní pyramid. bíi pyramid náà ni. ṣùgbọ́n tá a bá fẹ́ sọ̀rọ̀ gan fúnra wa gan, á rí àṣírí ọ̀rọ̀. mọ́mì kan sọ kíní kan fún mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. wọ́n ní bàbá wa nínú Olúwa kan, wọ́n ní ìjọ ní orílẹ̀-èdè UK. wọ́n ní ọ̀tọ̀ ní bí wọ́n ṣe ń ṣe ìsìn ní ti Nàìjíríà. ṣùgbọ́n bàtà bá dé UK, bálabàla rédè gbogbo òfin máṣúmátọ̀ tí wọ́n fún àwọn ọmọ ìjọ kan náà ní Nàìjíríà. ṣùgbọ́n bàtà dé lóyìnbó, wọn ò tiẹ̀ bọ́dà òfin. wọ́n ń béèrè lọ́wọ́, ó ní ọ̀rọ̀ yẹn ká wọn lára. wọ́n ń béèrè lọ́wọ́ bàbá olùdásílẹ̀ lórí fóònù pé dádì, kì í ṣe bẹ́ẹ̀ ṣe fi lé wa lọ́wọ́ ní Nàìjíríà la ṣe ń rí yìí. wọ́n ti da gbogbo ẹ̀rú, ẹ̀ṣẹ̀ pọ̀. àwọn ọ̀dọ́ bá sọ pé wọ́n á yí padà. àwọn ògbóló tẹ́ fi fẹnu sọ̀rọ̀ òfin ní Nàìjíríà gbàtí wọ́n sọ ní dọ́là ló ń sọ̀rọ̀, ẹ̀bí pound sterling dẹ̀lẹ́ iná. wọ́n ní pound sterling ló ń sọ̀rọ̀. tí pound sterling bá ti wà, Bíbélì ò ní ṣe é ṣì. àwọn apá kan lá máa ṣí, àwọn apá kejì á lẹ̀ mọ́ra. pépà àbẹ́ẹ̀mọ́ bẹ́ẹ̀. májíìkì ni Bíbélì. tí èèyàn bá ti fẹ́ ṣe àmúlùmálà, apá kan á dùn sí, apá kejì á ti lẹ̀ mọ́ra. màjíkálì mi ò mọ̀ bọ́ ṣe ń ṣe. ṣùgbọ́n mo jẹ́ kí n sọ kíní kan fún ẹ. tí o bá rí pé wọ́n farabalẹ̀ sínú ẹ̀tàn, tó bá farabalẹ̀ sínú pé ẹ ṣáà jẹ́ kínú mi dùn, ẹ ṣáà fọwọ́ kàn mí lórí, tó bá pè yẹn ló sì dúró sí lórí, mo gbàdúrà wípé àwọn yòókù ò ní fi ọ́ lẹ̀ lọ. ẹ wo, the power of darkness is real. agbára ẹ̀mí òkùnkùn ó ń ṣiṣẹ́ o. ó dẹ̀ ṣetán láti kó àwọn ọmọ Ọlọ́run sínú ìdè. mo dẹ̀ sọ kíní kan fún wa, mo ní tí ọmọ Ọlọ́run bá ń jìyà lójú Ọlọ́run, kíní kan ti ṣẹlẹ̀ nìyẹn. ẹ jẹ́ kí n tẹ̀síwájú ọ̀rọ̀ kọ́rọ̀ mi lè yé wa dáadáa. mo dẹ̀ kí n tó tẹ̀síwájú, máa sọ kíní kan tí wàhálà bá ti dé, tí làásìgbò bá ti wọ̀lú, bóyá nínú iṣẹ́ wa, bóyá nínú ayé wa, ta ló yẹ ká kọ́kọ́ wò gan. àwa ni a máa jókòó, a máa wo ara wa dáadáa. ẹ̀rí when we give ourselves a nice self appraisal, ẹ̀rí tá a bá rí i pé ọwọ́ wa mọ́, á ti mọ̀ pé ọwọ́ Ọlọ́run wà ń bẹ̀. Ọlọ́run dán wa wò fún kankan, tàbí ó mú wa là kankan ọjà kí òye lè yọ, àbí ó fẹ́ gbé iṣẹ́ ńlá kan lé wa lọ́wọ́. ẹ̀rí gbogbo àwọn ìrírí wọ̀nyí onírúurú ẹ̀ ti rí. òun la fi mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run ìyè ni. ẹ já tẹ̀síwájú ọ̀rọ̀ yẹn. ẹ jẹ́ kí n sọ kíní kan wọn àkọ́tún mo fẹ́ kó o kọ́ mọ̀ lónìí ni pé Ọlọ́run ṣetán ní ìgbàkúùgbà láti jà fún ọmọ rẹ̀. God is ever ready to fight for his children. ní gbogbo ìgbà. ẹ̀rí bí àṣà àwọn Yorùbá, wọ́n ní gúdúgúdú ni kò gbà kan túra lẹ̀. ọmọ Ọlọ́run, ẹ̀gbọ́n nǹkan tó sọ ni, bí ẹyin ojú ni ìwọ náà mọ̀, kò sí bí kòkòrò yẹn ṣe yára tó, wàá sáré pajú ẹ dé.
bẹ́ẹ̀ náà ló ṣe kò sí mọ́ ṣe mú ọwọ́ bọ̀ sí ojú ẹ̀ tó wàá pajú yẹn dé ni. ẹ̀rí Ọlọ́run ṣetán láti jà fún àwọn ọmọ rẹ̀, ṣùgbọ́n ṣe láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn ò ní òye ọ̀rọ̀ Ọlọ́run bí ṣọ́ọ̀ṣì ṣe pọ̀ tó. Every day churches are springing up everywhere in the world. Everybody want to be a pastor. Everybody want to start his own church. Every pastor in a ministry want to go out and start a church anytime, any day. Síbẹ̀ ìyàrá tó wà bẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ Ọlọ́run gan wá ń kú sí i. Tẹ̀bádé wà wú díẹ̀ dáadáa rí i pé ohun tó fà á ni wípé ohun tí a dojúkọ ó ti yàtọ̀ sí ohun tí Bíbélì ní kí a dojúkọ. Tó bá dẹ̀ ti ń di bẹ́ẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run níwájú Sátánì kò ní níláárí, kò ní jẹ́ kankan. Nǹkan tó fà ni pé nígbà tí a bá ń pàṣẹ ọ̀rọ̀ kò ní ní àṣẹ nínú. Ẹ̀rí a bá ń pàṣẹ ọ̀rọ̀ ó dàbí an ordinary Nigerian. Ẹ̀rí kó wá sọ fún Major General kó ní stand there kó dúró síbẹ̀ yẹn. Ẹni akàn rẹ̀ ni akàn pé bí wèrè ló ń sọ̀rọ̀, akàn kà sí wèrè pé surely this person is having mental issues. Ohun tó máa sọ nìyẹn, a máa bá tiẹ̀ lọ. Wọ́n tiẹ̀ lè máa nà ń tàn gan torí pé wọ́n á kàn wò pé ǹjọ́ ò tiẹ̀ lágbára ẹ̀ láti sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ Ọlọ́run ṣe máa ń rí lẹ́nu ẹni tí ó ń jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ọ̀rọ̀ yìí ti kú nínú ẹnu ẹ̀. Praise the Lord. Mo ń sọ fún wa pé ohun tí mo sọ débẹ̀ ni pé Ọlọ́run wa tí ẹ bá rí ibi tó ti jà fún ọmọ ẹ̀, ẹ̀rù á bà ọmọ ẹ̀. Ẹ̀gbọ́n bá àwọn kan ṣe ń sọ ni wọ́n ní ò gbé ọmọ ẹ̀ níjà kí ẹ̀rù bà oníjà. Ìgbà tó bá ń gbèjà ìwọ gan wa ń bẹ Ọlọ́run pé ẹ̀sà òtítọ́ bí Ọlọ́run ṣe ń gbèjà ọmọ ẹ̀ nìyẹn. Abẹ́rẹ́ mo á sọ pé ṣùgbọ́n òye ọ̀rọ̀ Ọlọ́run òye àwọn Kìrìsìtẹ́nì kí nìyẹn nígbà gbogbo tí n bá ti rántí a máa ká mi lára. Ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti dorí ọ̀pọ̀lọpọ̀ sínú igbó, wọ́n ti mú ojú wa kúrò nínú Bíbélì pátápátá. Ẹ̀rí ẹnìkan bá mi sọ̀rọ̀ kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ó lóun béèrè lọ́wọ́ pásítọ̀ pé dádì á sọ̀rọ̀ Jésù mọ́, gbogbo àwọn àpẹẹrẹ wọ̀nyí tẹ́ ń sọ yìí Jésù ti tó láti sọ àpẹẹrẹ. Ó ní ìdáhùn wa ni wípé kí ni díẹ̀ tí wọ́n máa fi jọ̀rọ̀ sọ̀rọ̀ Jésù, ìyẹn ti pẹ́ old school nìyẹn new school ní àwa yìí. Abẹ́rẹ́ ara nǹkan tí mò ń sọ nìyẹn. Kí wàá ní ẹrù bóyá máa jẹ́ àtúbọ̀tán àwọn tó wà lábẹ́ irú iṣẹ́ ìránṣẹ́ bẹ́ẹ̀. Ẹ̀rí wọ́n wà nínú ìdè síbẹ̀ ni mo gbàdúrà lálẹ́ yìí lórúkọ Jésù ò ní sí nínú ìdè lórúkọ Jésù Kristi. Ẹ̀rí ibo ni wọ́n á lọ gan tí mo fi sọ pé ẹ̀jẹ̀ Jésù kò ṣeé tẹ̀ mọ́lẹ̀. Mo ń lọ sí inú ìwé Ẹ́kísódù ni. Ẹ̀rí ní ìgbà kan nígbà tí àwọn ọmọ Ọlọ́run tí wọ́n jẹ́ ẹrú ní ilẹ̀ àjèjì, ẹ̀rí wọ́n jẹ́ ẹrú àwọn ọ̀tá wọ́n forí wọn rúgbó. Bó ṣe ń ṣẹlẹ̀ náà nìyẹn dòní olónìí máa rí àwọn ọmọ Ọlọ́run lójú Ọlọ́run. Ẹ̀rí àwọn ọ̀tá lè máa fàyè wọn rúgbó. Ẹ̀rí Ọlọ́run wá ṣe kinní kan nígbà tí àwọn yẹn yí ara wọn wò tí wọ́n ké sí Ọlọ́run wọn pé Olúwa ẹ gbà wá, a ti mọ̀ pé a ti ṣìnà, a ti kùnà, a ti sọnù, Olúwa ẹ gbà wá. Irú àdúrà tí ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì yòókù máa gbà lónìí nìyẹn. Abẹ́rẹ́ arákùnrin kan wà tí èmi àti àǹtí wọn jọ ń sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nígbà tí ó wà lọ́wọ́ wọ́n ṣe àwọn nǹkan kan máa jẹ gbóró kiri, mutí kiri, kóbìnrin kiri, lọ klọ́ọ̀bù, ṣe gbogbo ẹ̀. Abẹ́rẹ́ wàhálà wá dé làwọn aráalé wa ní dádì pásítọ̀ ẹ jọ̀ọ́ ẹ gbàdúrà fún wa, ẹnìkan ló fún wa nọ́mbà yín láti Amẹ́ríkà, wọ́n ní tẹ́ bá ti pe Sam Adéọ̀sùn á lè bá yín gbàdúrà. Mo wá ní kí ló ṣẹlẹ̀. Nígbà tí wọ́n sọ̀rọ̀ ẹ̀mí Ọlọ́run sọ pé ta ni àsìkò ẹ̀san àti ìyà ni. Mo bá ní hello ẹ jọ̀ọ́ ohun tí ẹ̀mí Ọlọ́run sọ rèé o, tó wá pè mí ní arákùnrin yẹn báyìí ẹ wo àtẹ̀yìn àti ẹ lọ takùtì Ọlọ́run Olúwa dáríjì wa. Àdúrà ni wọ́n ní ẹni tó pè mí tí mo ń ṣàlàyé àìláyé ọ̀rọ̀ fún, ó ní kì í ṣe nǹkan táwọn pásítọ̀ sọ nìyẹn. Ó ló di pásítọ̀ 5 báyìí tó sọ fún wọn yín pé àwọn ayé ni àwọn ayé wọn fẹ́ gbẹ̀mí ẹ̀. Mo wá rẹ́rìn, mo ní orí ẹ̀ lẹ́sìn wà, ayé ò gbẹ̀mí ẹ̀ o, Ọlọ́run ló fẹ́ gbẹ̀mí ẹ̀ o. Torí pé nígbà tó yẹ kó mọ Ọlọ́run ẹ̀rí rédèrèdè ló ń ṣe, ṣùgbọ́n ó ṣe kọ́ lọ́n fẹ́ àrẹ́sì ẹ̀ ni, ṣùgbọ́n Ọlọ́run sọ pé ọwọ́ òun ló wà níbẹ̀. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn tó ṣe náà ti gbowó láti bá wọn lé àwọn ọ̀tá tó fẹ́ pa arákùnrin, wọ́n ti ń kówó fún wọn báyìí. Ṣùgbọ́n àmọ́ bí tó máa bá já torí mọ̀ pé Ọlọ́run kì í gbọ́ ti ẹlẹ́ṣẹ̀. Abẹ́rí àdúrà tí ọ̀pọ̀ wá òye kó máa gbà nìyẹn. Ẹ wo nínú Bíbélì Ọlọ́run ṣetán nígbà tí àwọn ìpadà sí ọ̀dọ̀ Ọlọ́run pé òun fi yàtọ̀, ó máa ń wọ Ọlọ́run every time ló máa ń wọ Ọlọ́run to put a separation between us and our enemies. Ó máa ní ìdá àti béèrè gan bẹ́ẹ̀. Ṣẹ́rí mo ní tá bá fẹ́ mọ ẹni tó ń jẹ́ Ọlọ́run, ẹ jẹ́ ká máa wo bàbá gidi tàbí ìyá gidi ìṣe wọn sí àwọn ọmọ wọn. Ẹ̀rí àwọn bàbá gidi àti àwọn ìyá gidi
ẹ jẹ́ ká máa wo àwọn ìṣe wọn sí Ọlọ́run dẹ̀ sọ wọn pé òun tún bẹ́tà bàbá àti ìyá ẹ̀rí ní bó ṣe lè mú agẹ́ bí ọmọ ẹ̀rí ẹ jẹ́ ká sáré lọ sínú Bíbélì yẹn nínú ìwé Ẹ́xódù orí 11 a ó kà á láti ẹsẹ̀ 4 sí ẹsẹ̀ 7. Exodus chapter 11 from verse 4 to verse 7 mo sọ fún wa pé a máa wu Ọlọ́run láti fi ìyàtọ̀ sáàrin àwọn ọmọ rẹ̀ àti àwọn ọ̀tá. ẹsẹ̀ 4 Ẹ́xódù orí 11 ó sọ pé ó ní Mósè sì wí pé báyìí ni Olúwa wí láàrin ọ̀gànjọ́ ni èmi ò jáde lọ sáàrin Íjíbítì gbogbo àwọn àkọ́bí tí ó wà ní ilẹ̀ Íjíbítì ni yóò sì kú àti àkọ́bí Fáráò lọ tí ó jókòó ní orí ìtẹ́ rẹ̀ títí ó fi dé àkọ́bí ìránṣẹ́bìnrin tí ó wà lẹ́yìn ọlọ àti gbogbo àkọ́bí ẹran abẹ́ẹ̀rí àti ìkàtàn abẹ́ẹ̀rí ìtútọ́ náà fẹ́ pa láti fi yàtọ̀ sáàrin àwọn ọmọ rẹ̀ àti àwọn ọ̀tá wọn àti àwọn tó mú wọn lẹ́rú ẹ̀rí bọ́lọ́run ṣe pinnu yìí yóò pinnu ní alẹ́ yìí nítorí ọ̀rọ̀ ẹ̀ Ọlọ́run á fi ìyàtọ̀ sáàrin ìwọ àti àwọn ọ̀tá rẹ̀ lórúkọ Jésù Kristi. Ọlọ́run ní kì í ṣe bẹ́ẹ̀ láti ọ̀dọ̀ ọba tó wà lórí ìtẹ́ títí dé ọmọbìnrin kékeré tó ń lọta lórí ọlọ títí dé ẹranko àkọ́bí wọn pé òun á fi wọ́n ṣòfò. ẹ jẹ́ ká tẹ̀síwájú ẹsẹ̀ 6 lẹ́wà bá 6 ó ní ẹ̀kún ńlá yóò sì wà ní gbogbo Íjíbítì èyí tí irú rẹ̀ kò sí rí tí kì yóò sì sí irú rẹ̀ mọ́. Ibi tí mo lọ rèé ṣùgbọ́n tí ọ̀kan nínú àwọn ọmọ Ísírẹ́lì ní ajá kì yóò yọ ahọ́n rẹ̀ sí ènìyàn tàbí sí ẹranko kí ẹ̀yin kí ó lè mọ̀ bí Olúwa ti fi ìyàtọ̀ sáàrin àwọn ará Íjíbítì àti Ísírẹ́lì. Praise the Lord. Abẹ́ẹ̀rí níbẹ̀ yẹn tá a bá farabalẹ̀ wò dáadáa nígbà tí ìbànújẹ́ bá dé bá Íjíbítì Ọlọ́run sọ pé ajá kò ní gbó ọmọ Ísírẹ́lì kò ní ya wọn báyìí kò tẹ̀ ní kùn torí pé God will subdue them. God will totally subdue their enemies. Ẹ̀rí tá a bá tẹ̀síwájú ìtàn yẹn ó wá tẹ̀síwájú ó ní kí ni wá ní káwọn ọmọ rẹ̀ ṣe ibẹ̀ gangan láti mú ọ̀rọ̀ yẹn jáde. Ọlọ́run wá ní káwọn ọmọ ń ṣe nǹkan kan ṣẹ́rí Ọlọ́run wa ọ̀nà ẹ̀ yàtọ̀ sí ọ̀nà wa ọ̀tọ̀ làwa ń fẹ́ gbé ọ̀rọ̀ wa gbà ní ìgbà míì gan ṣe bí sọ pé àmàdúrà gbà ní ìgbà míì gbà tá a bá ń gbàdúrà a máa gbàdúrà tó sọ fún Ọlọ́run pé ìgbà ló ṣe máa rẹ̀ pé kì í sábà wọ́ọ̀kì bẹ́ẹ̀ ń gbà mí fún àpẹẹrẹ ó dàgbà téèyàn bá lọ sọ́dọ̀ dókítọ̀ tó bá sọ fún dókítọ̀ pé ẹjọ́ ara mi ò dá ẹjọ́ sáà ara mi ò dá ẹ̀ẹ́dẹ̀ máa ràn mí lọ́wọ́ báyìí so oògùn tó fẹ́ kẹ́ fún mi òun ni Panadol extra tàbí ibuprofen tàbí kẹ́yìn máa dárúkọ oògùn fún dókítà yẹn á wò pé léyìí kò ṣe tán àti gbà wòsàn. That is why God wants us to do everything according to pattern. Ìdí tí Ọlọ́run fi fẹ́ràn Mósè nìyẹn ó ní gbogbo iṣẹ́ tí mo ní kó ṣe pátá títí kan abọ́ títí kan igi títí kan tébù he did it according to pattern. ẹ jẹ́ ká tẹ̀síwájú a lọ sí orí 12 torí àkókò wa àdúrà lára fẹ́ gbà. Ní orí 12 yẹn a tún wo ẹsẹ̀ 3 sí ẹsẹ̀ 7 kó lè yé wa dáadáa. Ìyẹn ni pé chapter 12 of the book of Exodus verse 3 to verse 7 Bíbélì sọ pé ẹ sọ fún gbogbo ìjọ àwọn ènìyàn Ísírẹ́lì pé ní ọjọ́ 10 oṣù yìí ní kí olúkúlùkù wọn kí ó mú ọ̀dọ́ àgùntàn sọ́dọ̀ gẹ́gẹ́ bí ilé bàbá wọn ọ̀dọ́ àgùntàn kan fún ilé kan a máa ṣàlàyé díẹ̀díẹ̀ torí àkókò wa. Ọlọ́run bá ṣe máa ṣeré o gbogbo ọmọ Ísírẹ́lì pàápàá ọ̀dọ́ àgùntàn kan fún ilé kan. Now àlàyé kan wà níbẹ̀ jẹ́ ká tẹ̀síwájú kí n tó sọ àlàyé yẹn papọ̀. Ní ẹsẹ̀ 4 ó ní verse 4 bí àwọn ará ilé náà bá sì kéré ju àwọn ọ̀dọ́ àgùntàn náà lọ kí òun àti aládùúgbò rẹ̀ tí ó súnmọ́ etí ilé rẹ̀ kí ó mú gẹ́gẹ́ bí iye àwọn kan náà olúkúlùkù ní ìwọ̀n ìjẹ rẹ̀ ní kí ẹ ṣírò ọ̀dọ́ àgùntàn náà. Praise the Lord. Ẹ kì í sáré ṣàlàyé kékeré kan bẹ̀ yẹn ṣe ní àṣà Ísírẹ́lì wọn kì í kọ́lé bí àwa alákọ̀wé ṣe ń kọ́lé ẹ̀yin alákọ̀wé yìí náà mọ̀ pé bàbá ìyá àtàwọn ọmọ ẹ̀ òun là ń pè ní family kò rí bẹ́ẹ̀ ní Ísírẹ́lì. Abárí bàbá ìyá àbúrò ọkọ gbogbo is an extended family thing òun ni wọ́n máa ń wà bẹ́ẹ̀ yẹn. Ṣé wádìí ọ̀dọ́ àgùntàn kan is for an average of 20 people in a family. Ní Ísírẹ́lì wọ́n máa ń sábà tó 20 nínú ìdílé kan they are about 20. Wọ́n wá ní ìdílé tí ò bá ti pé 20 yẹn tí ò bá ti pé 20 tàbí jù bẹ́ẹ̀ lọ pé wọn ò lè jẹ ọ̀dọ́ àgùntàn kan tán ẹ̀rí á pọ̀ jù fún wọn. Ọlọ́run wá sọ pé tó bá ti rí bẹ́ẹ̀ fún ìdílé tiẹ̀ wà ìdílé náà tí ò pọ̀ bí tiẹ̀ bóyá an average of 10 tàbí an average of 11 ẹ wá parapọ̀ kẹ wá lo ọ̀dọ́ àgùntàn kan. Mo ní kí n ṣàlàyé yẹn kó lè yé wa dáadáa. Now tá bá bọ́ sí ẹsẹ̀ tó kàn ìyẹn verse 5
bẹ́ẹ̀ sọ pé àìlábùkù ni kí ọ̀dọ́ àgùntàn náà jẹ́ akọ ọlọ́dún kan ẹ̀yin ó sì mú nínú àgùntàn tàbí nínú ewúrẹ́ yẹ pé tẹ́ bá wo ìrúbọ ní Ísírẹ́lì ó jẹ́ dandan wípé ohun tí wọ́n fẹ́ fi rúbọ yẹn kò gbọdọ̀ ní blemish, kò gbọdọ̀ ní àbàwọ́n kankan. Àti a sọ̀rọ̀ nípa ọrẹ lónìí tó mi ní lọ síbẹ̀ rárá, ìwọ náà ti máa mọ ẹ̀kọ́ yẹn, kò sí pásítọ̀ tí ó jẹ́ ẹ̀kọ́ owó, so á ti rí gbogbo yẹn. Ṣùgbọ́n ohun tí mò ń tẹnumọ́ ni pé ọ̀dọ́ àgùntàn tí wọ́n máa pa yẹn kò gbọdọ̀ ní àbàwọ́n lára. Ẹ jẹ́ ká tẹ̀síwájú ní ẹsẹ̀ ìkẹfà bá 6, ẹ̀yin ó sì fi pamọ́ títí ó fi di ijọ́ 14 oṣù náà, gbogbo àgbájọ ìjọ Ísírẹ́lì ni yóò sì pa á ní àṣálẹ́. Ṣé ẹ má gbàgbé pé on the 10th of the month òní wọ́n lọ yọ ọ̀dọ́ àgùntàn yẹn kúrò láàrin àgùntàn. Ṣé ní gbogbo àwọn nǹkan tí mò ń ṣàlàyé yìí gbogbo wọn ní ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀, ṣùgbọ́n àṣẹ Bible study àdúrà làwa gbà, tó yẹ la ṣe ń rè ní eréfèé. Ṣé rí tó bá di on the 14th yẹn ni pé wọ́n mú ọ̀dọ́ àgùntàn yẹn pamọ́ fún ọjọ́ bíi 4, tó bá ti wá di àṣálẹ́ gbogbo ọmọ Ísírẹ́lì pátá níbi tán bá wà wọ́n á pa ọ̀dọ́ àgùntàn náà. Now a jẹ́ ká bọ́ sí ẹsẹ̀ ìkeje. Now ibi gangan òní kókó ọ̀rọ̀ ti wá, ibi gan la ti fẹ́ bẹ̀rẹ̀ àdúrà wa. Ẹ̀rí Bíbélì sọ pé verse 7 ní ẹsẹ̀ keje ó ní wọ́n ó sì mú nínú ẹ̀jẹ̀ náà, wọ́n ó sì fi tọ́ ara òpó ìhà méjèèjì àti sára àtẹ́rígbà ilé wọn. Nínú èyí ni wọn ò jẹ́. Now ṣe rí àlàyé bíi ó yé gbogbo kìrìsìtẹ́nì. Nígbà tí wọ́n bá ti pa ọ̀dọ́ àgùntàn náà tán, ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà ewé sóòpù ni oná máa lò. Wọ́n á ki ewé sóòpù bọ́nú ẹ̀jẹ̀ tí wọ́n gbà nígbà tí wọ́n pa ẹ̀jẹ̀ tí wọ́n gbà yẹn, wọ́n á gbà sọ́tọ̀, wọ́n á ki ewé sóòpù bọ́, wọ́n á fi nu àtẹ́rígbà ilé wọn. Ẹni pé ẹ̀yin náà mọ̀ pé ẹnu ọ̀nà àbáwọlé ó ní àtẹ́rígbà lókè, then wọ́n á fi nu òpó kìíní níbí, wọ́n á fi nu òpó kejì níbí. Praise the Lord. Ṣùgbọ́n nígbà tí mò ń ka ibẹ̀ yẹn mo tútù kà dáadáa, mo á wò pé ẹgbọ́ o, ṣebí Ọlọ́run ní òun fẹ́ jẹ́ kí áńgẹ́lì apanirun kó wọnú ilé yẹn ni. Ìwọ náà dàgbà pé tá a bá fẹ́ wọnú ilé ẹsẹ̀ la máa tẹ̀ wọlé. Kí ló fà á tí Ọlọ́run ò fi sọ pé kí wọ́n fi ẹ̀jẹ̀ náà kan fi máàkì ilẹ̀? Àbí ẹ mọ̀ pé igun mẹ́rin ló gbọ́dọ̀ jẹ́, ẹ̀gbẹ́ kìíní, ẹ̀gbẹ́ kejì, àtẹ́rígbà, ìsàlẹ̀ ńkọ́ Bíbélì ò sọ̀rọ̀ já. Ọlọ́run sọ fún Mósè pé kí wọ́n sì fi sí ilẹ̀ ẹlẹ̀ tí wọ́n máa gbà wọlé. Ẹ̀yin náà ẹ wo kíní kan, oh God, ìyàtọ̀ láàrin Ọlọ́run àti èṣù. Àwọn èèyàn ò rí, wọn ò dẹ̀ mọ̀ pé ìyàtọ̀ yẹn ti fẹ̀ jù. Tẹ́ bá wò dáadáa gbogbo àwọn tó ń ṣoògùn, ẹ rí i pé majority oògùn yẹn ilẹ̀ ẹlẹ̀ ló bá ṣiṣẹ́. Tó bá yẹ pé mágùn ni wọ́n á tẹ́ ẹlẹ̀ ni, tó bá fẹ́ kẹ́nìkan tẹ nǹkan mọ́lẹ̀ wọ́n á fi sílẹ̀ ni, àwọn tó máa bu ojú ẹsẹ̀ tẹ́nìkan gbà kọjá ilẹ̀ ẹlẹ̀ náà ni. Ṣùgbọ́n kí ló wá fà á nígbà tí Ọlọ́run sọ pé òun ò fẹ́ jẹ́ kí áńgẹ́lì apanirun kó wọ ilé àwọn ọmọ òun, pé kí wọ́n fi ẹ̀jẹ̀ sàmì sí àtẹ́rígbà ẹ̀gbẹ́ kìíní ẹ̀gbẹ́ kejì, ṣùgbọ́n kò sọ̀rọ̀ nípa ilẹ̀. Má bẹ̀ sí ṣe ìwádìí ẹ̀ pé ó gbọ́dọ̀ nídìí. Ni mo bá rí ìdáhùn, bá fi ọpẹ́ fún Ọlọ́run. Ìdí kan péré ni, ìdí náà ni wípé ọ̀dà ẹ jẹ́ ká lọ wò kó má di pé èmi mo sọ, ìwé Hébérù ẹ jẹ́ kí Bíbélì sọ, kó jẹ́ pé ẹnu Ọlọ́run láti gbọ́, kì í ṣe ẹnu èèyàn. Nínú ìwé Hébérù orí 10, ẹ ká lọ sínú ìwé Hébérù orí 10, Hebrew chapter 10, we are going to verse 29. Fún àwọn tó ń kọ́lẹ̀ ni mo ṣe ń slow díẹ̀díẹ̀ tèmi náà dọ́gbọ́n sí níbí. Hebrew chapter 10 verse 29, sorry. Ìyẹn ìwé Hébérù orí 10 ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Tí a bá ti rí níbẹ̀, ohun tí Bíbélì sọ rèé. Bíbélì ní mélòó ni ẹ rò pé a ó jẹ Olúwa rẹ̀ ní ìyà kíkan, ẹni tí ó tẹ ọmọ Ọlọ́run mọ́lẹ̀ tí ó sì ti ka ẹ̀jẹ̀ májẹ̀mú tí a fi sọ ọ́ di mímọ́ sí ohun àìmọ́. Abẹ́ẹ̀rí ó nìyẹn o, kókó bí tá a lọ gan ládé yìí. Ẹ wo Bíbélì pé bàbá kan lórí ọlọ́mọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó bá ti sọ̀rọ̀ bá a ní Bíbélì pé, ṣùgbọ́n tí èèyàn ò bá ti ní òye Bíbélì, tí ò mọ ibi tó máa gbé ọ̀rọ̀ Bíbélì gbà, ìwé yẹn it will look complicated, kò dẹ̀ ní yé èèyàn. Ṣé rí ohun gbogbo tí ẹ rí ní májẹ̀mú láíláí, they are a type of the New Testament. Ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ̀ lọ́nà mi tó máa yé wa. Láyé John àwátá ń ya fọ́tò,
kì í ṣe ayé ìsìn o, kì í mi sọ̀rọ̀ ayé digital o, láyé ìjọ́un àwọn táwọn ya fọ́tò ẹ̀rí pé tí photographer gidi kíni kámẹ́rà ó ń ga tó báyìí wọn náà mọ̀ pé kámẹ́rà jẹ́ kí kámẹ́rà lè rí mi wò kámẹ́rà ga tó yìí wọ́n á ṣe báyìí kámẹ́rà máa àyà náà ń gbé kámẹ́rà sí láyé ìgbà tiwa wọ́n tó bá gbé báyìí tó bá yà pẹ̀kẹ̀ kò ní mú jáde o. àwa mú kíní kan wọ́n pè ní ó yẹ kẹ́ ti mọ̀ kíní yẹn báyìí àwa dúdú àti funfun ìyàlẹ́nu ló máa ń jẹ́ o tó nígbà tí mo wà gbà yẹn arákùnrin kan wà tí wọ́n ń ṣe photographer ní àdúgbò wa nígbà tí wọ́n wọ ibìkan pè ní dakuru wọ́n mú kíní yẹn jáde báyìí fíìmù ni wọ́n máa sọ ẹ̀dẹ̀ rí kíní báyìí wọ́n láwọn rí àwọn ní fọ́tò àwọn yàrá náà ní ẹni ṣùgbọ́n gbogbo wọ́n dàbí àfín bẹ́ẹ̀ náà ni bíbélì ṣe rí ṣe rí eléyìí tí wọ́n kọ́ tó dàbí àfín yẹn òun ni májẹ̀mú gbogbo nǹkan tẹ́ ẹ rí bẹ̀ pátá òun ló fara pátá ní májẹ̀mú tuntun àti kọ́ pé ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn àgbọ́dọ̀ tẹ̀ mọ́lẹ̀ ìdí ẹ̀ nìyẹn tí wọn ò gbọ́dọ̀ fi ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn yẹn tí wọ́n pa ní Ísírẹ́lì tí wọn kò gbọ́dọ̀ kan ilẹ̀ torí pé kò sí nígbà tó bá kan ilẹ̀ tó bá fẹ́ wọlé tó bá fẹ́ jáde wọn máa tẹ ẹ̀jẹ̀ yẹn mọ́lẹ̀ ọ̀dọ́ àgùntàn tá a dẹ̀ pa ní Ísírẹ́lì yẹn ló ṣàpẹẹrẹ ọ̀dọ́ àgùntàn Jésù Kristi nígbà tó bá máa wá láti wá kú fún ẹ̀ṣẹ̀ wa tí wọn ò dẹ̀ gbọ́dọ̀ tẹ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn Jésù Kristi mọ́lẹ̀ òní wọ́n ń ṣe àfarawé ẹ̀ New Testament ìdí ẹ̀ nìyẹn tí ẹ̀jẹ̀ yẹn ò ṣe sí tí wọn ò fi ní kan fi sílẹ̀ lẹ̀ tó fi jẹ́ pé ẹ̀gbẹ́ kìíní ẹ̀gbẹ́ kejì àti àtẹ́rígbà orí náà bí tí mò ń lọ rèé mo ní tí ènìyàn bá mọ bí agbára tó wà ní ẹ̀jẹ̀ Jésù ṣe pọ̀ tó kò ní tẹ ẹ̀jẹ̀ Jésù mọ́lẹ̀ má ṣàlàyé fún wa o torí mo lè bèrè pé báwo mo ṣe tẹ ẹ̀jẹ̀ Jésù mọ́lẹ̀ ó dàbí ọ̀rọ̀ tí Jésù sọ ni wípé nígbà tí mo wá ò fún mi lóúnjẹ nígbà tí mo wá ò fún mi lómi mu àwọn abẹ́ ìlọ́wọ́ pé nígbà wo lẹ wá ojú wa ò fọ́nà àlògò wá sílé wa Jésù ní òun wà ó ní nígbà tí ẹni tẹ́bi ń pa aṣọ fún lóúnjẹ èmi náà ní tó bá ti ṣe fún èmi ló ń ṣe fún bí ọ̀rọ̀ yìí ṣe rí gẹ́lẹ́ nìyẹn ìgbà wo gan ni mo tẹ ẹ̀jẹ̀ Jésù mọ́lẹ̀ àti débẹ̀ báyìí báwo wá ni ìyẹn ṣe ń tẹ ẹ̀jẹ̀ Jésù mọ́lẹ̀ kí ni èèyàn ń ṣe tí èèyàn fi ń tẹ ẹ̀jẹ̀ Jésù mọ́lẹ̀ ẹ wò ó tí kìrìsìtẹ́nì tó bá ń tẹ ẹ̀jẹ̀ Jésù mọ́lẹ̀ á máa gbé bí ẹrú ní ilẹ̀ Íjíbítì mo sọ fún wa pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà gbogbo nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ akìrìsìtẹ́nì ṣe wọ̀nyí kò ní nǹkan kan ṣe kò túnú kankan nínú ìṣòro wa tàbí ogun tó ń jà wá ìdí ni wípé we did not apply the word of God to everything we are doing ẹ wò ó nígbà tí èèyàn bá ra nǹkan tuntun èèyàn lọ ra tẹlifíṣàn tuntun kò sí nǹkan tuntun tó yẹ láàyè fáànù tuntun kọ̀ǹpútà tuntun ó máa wá pẹ̀lú manual yẹn la fi máa mọ̀ bá ṣe máa lò ó ibi tá a máa kìbọn náà bá ṣe máa ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ náà ni ènìyàn ṣe rí mo mọ̀ pé o kì í ṣe counterfeit pé jẹ́ new ni ẹ́ òde ti wá pẹ̀lú manual òun náà ni ọ̀rọ̀ Ọlọ́run yẹn ló yẹ kó máa gáìdì wa ọ̀nà wo ni èèyàn lè fi tẹ ẹ̀jẹ̀ Jésù mọ́lẹ̀ òun náà ni ẹ̀ṣẹ̀ tí mo ń tẹnu mọ́ yìí ẹ̀ṣẹ̀ ẹ wò ó ẹ má yẹ ká tanra wa ó máa ń wù mí láti lo èdè kan ayé ò wàásù ẹ̀ṣẹ̀ mọ́ kí ló dẹ̀ fà á ẹ̀ṣẹ̀ gan wà lórí pẹpẹ tó bá nìyẹn kò sí nǹkan míì ẹ wò ẹni tó dúró síwájú tó ń gbádùn ẹ̀ṣẹ̀ rẹpẹtẹ wọ́n á sọ fún ẹni pé kí náà mo ti lọ ṣe program bí kan rí nígbà tí mo wàásù tán nígbà tí mo wàásù tán mo á sọ pé mo kóòtù ìwé Jóòbù ìpè nígbà tí wọ́n bá fẹ́ gba nǹkan ní ọ̀dọ̀ rẹ̀ tó bá ti na ọwọ́ rẹ̀ sí Ọlọ́run tí ẹ̀ṣẹ̀ bá wà ní ọwọ́ rẹ̀ tí ẹ̀ṣẹ̀ kan bá lọ́rọ̀ rẹ̀ mú kúrò ní ọ̀nà jíjì rere nígbà tí mo ṣe tán ni pásítọ̀ yẹn sọ pé ọ̀rọ̀ wà o tí wọ́n bá fẹ́ parí program yìí mo ní kí ni ọ̀rọ̀ ń gbà á ní máa sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ wo nìyẹn Jésù ti kú fún gbogbo wa pé kò ní kò ẹ̀ṣẹ̀ kẹ̀ kí ni wọ́n máa wà yóò sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ mọ́ lẹ́dẹ̀ tó máa sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ tó fẹ́ bèrè owó ń sinmi ẹ̀ṣẹ̀ máa fowó lẹ̀ abẹ́rẹ́ bẹ́yẹn wọn ní ẹja kú parí ẹ̀ lẹ́nu torí tọ̀la yẹn máa burú jẹ̀ nílọ ẹ̀ka kú parí ẹ̀ lẹ́nu sọ fáwọn ọmọ ìjọ ẹ pé mo ti kúrò mo ti lọ àwa ní àkì í ṣe bẹ́ẹ̀ pé a gbọ́dọ̀ parí ẹ̀ nǹkan sọ fún mi ọjọ́ kejì mo wá kú wá gúnlẹ̀ gan lórí ẹ̀ṣẹ̀ ìyanu tó wà bẹ́ẹ̀ ni pé wọ́n lé tó èèyàn ọgbọ̀n lójúkorojú báyìí tí wọ́n jáde pé àwọn fẹ́fẹ́ ẹ̀hún Jésù èèyàn ọgbọ̀n abẹ́ẹ̀rí ohun táyé ti dà má jẹ́ kí ohun táyé ti dà yẹn àìsàn àbí plague ni mo pè é àjàkálẹ̀ àrùn tó ń ja ayé lọ́wọ́lọ́wọ́ báyìí Jésù ti sọ tẹ́lẹ̀ ọ̀rọ̀ yẹn ó dàbí lójú wa ó dàbí prophecy tó máa ṣẹlẹ̀ ẹ̀gún lèmi kà sí
Jésù ní òpin ayé nǹkan báyìí máa ṣẹlẹ̀. Ó ti wọ́n wa, kí ló dé tí àwa fi ń kó sí i? Ó ti wọ́n wa tẹ́lẹ̀, kí ló dé tí a fi tọrùn bọ̀? Ó ti wọ́n wa tẹ́lẹ̀, kí ló dé tí òye wa pé òótọ́ mà ní nǹkan tí Bíbélì sọ, Jésù sọ yìí, èèyàn sọ̀rọ̀ over 2000 years ago, ó dẹ̀ ń ṣẹlẹ̀ exactly bó ṣe sọ. Ẹ ti mọ̀ pé agbára wà nínú ẹ̀, ṣùgbọ́n ṣe láàánú pé àwa Kìrìsìtẹ́nì lónìí, better life, owó, ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì kò fẹ́ ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì, mo rántí lọ́dún yẹn, mo gbé ní àdúgbò yẹn, mo ṣe pásítọ̀ ní ẹ̀ka ìjọ wa nígbà yẹn, wọ́n gbé mi lọ síbẹ̀ ní àdúgbò yẹn. Mo ṣáà rí pé lọ́wọ́ odidi ilé kan tó wà ní ẹ̀kúlé ṣọ́ọ̀ṣì wa kò séèyàn bẹ́ẹ̀. Odidi ọjọ́ kan látàdá wọ́n bèè lọ búrà kan, mọ̀kàn búrà kan ní ọwọ́ ọ̀sán, ẹgbọ́ àwọn aráalé yìí kí ló dẹ̀ wọ́n ṣe wá travel sọ́wọ́ kan, ó ní travel kẹ̀, ọwọ́ ara ẹ̀rìn, ó ní pásítọ̀ kan fọ́ ni, ó ní bá mo ṣe àzún kan travel, ó ní wọ́n travel, ṣé wọn ò jáde ni? Ó ní wọ́n jáde, ó ní pásítọ̀ kan ni, ó ṣe program pé ẹnikẹ́ni tó bá ti wá program yẹn á gba contract l'Abuja. Ó ní topic program ẹ̀ nìyẹn, tó bá ti wá báyìí, tó bá ti lè gbọ́wọ́lé, tó bá ti lè anoint ẹ̀, tó bá ti lè sọ pé báyìí ni ipe á gba contract l'Abuja. Praise the Lord. Ọ̀rọ̀ yẹn fọ́nì gan sí mi nígbà yẹn, mi ò fẹ́ gbàgbọ́ pé ṣé ó possible pé wọn ké ẹnìkan máa ṣe program á ní èrèdí program ní pé kẹ́ lè gba contract ní Abuja. Wọ́n á ní mo ní brother, mo ní ọ̀rọ̀ tẹ́ sọ yìí mà lágbára o, èmi ò gbàgbọ́ pé ó lè ṣẹlẹ̀. Ó lè dá tán bá dé, ó ní ó máa dé lọ́la, bàtàn dé lọ́la náà ńkọ́, n bá rí ẹnìkan, madam ẹ̀rọ àmọ̀ yíbo lóbìnrin yẹn, ibo lẹ lọ, ó ní anointing, they have anointed us for guinea community. Kí ló dé? We collect contract from Abuja. Mo ní ẹjọ́ ṣe ẹ ti dá Abuja rí? Ó ní rárá. Ẹ mọ gáràjì bí wọ́n ti wọ́n Abuja? Ó ní rárá. Ẹni family sí Abuja? Ó ní rárá. Ọkọ yín ní company síbẹ̀? Ó ní rárá. Contractor lọkọ yín? Ó ní rárá. Àánú dẹ̀ ṣe mí, àánú àwọn Kìrìsìtẹ́nì ṣe mí pátápátá. Ẹ̀rí tí a bá farabalẹ̀ wo ẹ̀kọ́ tí Bíbélì ń kọ́ wa níbí yìí, ọ̀nà tí èèyàn fi ń tẹ ẹ̀jẹ̀ Jésù mọ́lẹ̀, ẹ̀rí bàtà bá ń dọ́gbọ́n sí. Obìnrin kan sọ fún mi, ó ní ọ̀dọ́ wọn ara ayé gbé ni. Wọn kì í ra ayé gbé o. Tó o bá ra ayé gbé, ohun tó o máa fi san times 50 nǹkan tó fi rà á. Bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ nínú ìjọba òkùnkùn. Lọ̀rọ̀ yẹn ti jáde wá. Ìyanu tó wà níbẹ̀ ni pé ẹnu àwọn pásítọ̀ tí wọ́n ń gbọ́ lónìí pé àwọn ò lè jókòó bẹ́ẹ̀, wàá ra ayé gbé ni, jọ má bá wọn rà gbé o, ayé ò ṣe é rà gbé o. Ò mọ̀ díẹ̀ kó o tó dáyé, aláyé ti ń ṣayé. Ìgbà tó tún dáyé tán, aláyé ń ṣayé lọ. Tó bá tún kú ònú ayé, aláyé á tún máa ṣayé ẹ̀. Ó wá ló fẹ́ ra ayé gbé, òun ò tó bẹ́ẹ̀, ọrùn ẹ̀ ò lè gbé. Gbogbo àwọn tó rà gbé lánàá dà ìgbóná wà. Ayé wọn ti bàjẹ́. Àwọn tó rà níjẹta ìgbóná wà. Ìwọ ló fẹ́ rà gbé. Tó bá rà gbé, ohun tán bá fún ẹ, ó lè rí lo. Òótọ́ tó wà bẹ́ẹ̀ nìyẹn o. Ṣùgbọ́n àtọmọdọ́mọ ìrandọ́mọ, nígbà tí wọ́n bá jìyà tán láyé gan, àtọmọdọ́mọ á máa jìyà ẹ lọ. Wọn ò ní san tán. Àbẹ́ẹ̀rí àwọn ọ̀nà tí èèyàn fi ń tẹ ẹ̀jẹ̀ Jésù, nígbà tó ti confess, tó ti fẹnu ẹ̀ jẹ́wọ́ pé Jésù ni Olúwa, the moment you said it with your mouth, ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ wa gan tí à ń ṣe kínní àtúnṣe ìrìbọmi. That is the physical evidence that we accept Jesus as our Lord and Saviour. Ìyẹn pé ó jẹ́ ẹ̀rí àfojúrí wípé a ti gba Jésù ní Olúwa àti Olùgbàlà. Àtúnṣe bẹ́ẹ̀ nìkan o, ọ̀pọ̀ wa tún ra Bíbélì, àtúnkà, àṣẹ bẹ́ẹ̀ nìkan o. Tàbá a máa kúnlẹ̀ gbá mi, a ní orúkọ Jésù. Gbogbo àwọn kan wọ̀nyí a ti sọ ayé wa pọ̀ mọ́ Jésù nìyẹn. Torí pé a ti jẹ́wọ́ ẹ̀, bí ìwọ bá lè jẹ́wọ́, nǹkan tí Bíbélì sọ nìyẹn. Torí pé a ti jẹ́wọ́ ẹ̀, bí ìyẹn pé ẹni tí ó bá mọ̀ nípa ìjọba ọ̀run tó bá bojú wẹ̀yìn, ẹni tó bá mọ̀ nípa Jésù tó bojú wẹ̀yìn, wọ́n bí ìsọ̀rọ̀ kò ṣe kíni, kò yẹ fún ìjọba ọ̀run. Gbogbo wa níwọ̀n bàtà bá ti sọ pé mo gba Jésù ní Olúwa àti Olùgbàlà, tàbí tí a ti fẹnu jẹ́wọ́ ẹ̀, a ti tà wá sínú Kristi nìyẹn. We belong to no other person. Ohunkóhun tá a bá ṣe tó contrary, ẹ̀rí à ń tẹ ẹ̀jẹ̀ Jésù mọ́lẹ̀ ni. Àbẹ́ẹ̀rí nígbà tí èèyàn bá lè sinmi nínú Kristi, máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, ohun tí wọ́n ló ń dà wọ́n, tó ń pò wọ́n lọ́kàn, tó ń dà wọ́n, ẹlòmíì ò tiẹ̀ kà sí bàbàrà kó sin Ọlọ́run ni. Ẹ máa bèèrè ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì. Mo ṣe program church kan, mo bèrè question, mo ní ẹjọ́ kí nìdí ẹ̀ gan-an tẹ̀ fi ń wá church? Láti sọ díẹ̀ kan, tẹ̀ fi ń sin Ọlọ́run, tẹ̀ fi ń wá church déédéé, tẹ̀ fi ń gbàdúrà déédéé, tẹ̀ fi ń dá ọrẹ, tẹ̀ fi ń sàdámà. Kí nìdí ẹ̀? Ó yà mí lẹ́nu ní ìjọ ńlá tí kì í ṣe ìjọ kékeré, ìjọ ńlá. Tó bá pè ìjọ kékeré ní báyìí tó yẹ kí wọ́n ṣe ìdá church yẹn lẹ̀, àwọn èèyàn ṣẹ̀ ń fayé wọn fún Jésù, wọ́n ṣẹ̀ ń wọlé. Ní bẹ́ẹ̀ ni alàgbà kan ló kọ́ nawọ́ sókè,
ó lóun sin Ọlọ́run kọ́ mọ́ bàbá kú torí pé bàbá òun ó ní ìṣòro àbíkú wọn Jésù ló máa sí o kí ọmọ bàbá kú ojú dẹ̀ tì mí tó mi ẹ̀sọ́ ẹ̀ pé ọ̀rọ̀ yẹn jábọ́ lẹ́nu kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ ló ṣe ní pọ̀pọ̀lọpọ̀ bu wa àwọn yẹn náwó sókè gbàtí alàgbà ti ṣíde lọ́jọ́ yẹn àwọn ẹlòmíràn náwó sókè oníkọjá lè máa ta ní o kọjá lè máa àárí ẹni tó sọ fún mi gan tó sọ níbẹ̀ láàrin èrò wípé ìdí tó fi lọ ṣọ́ọ̀ṣì ni pé nígbà tó máa fẹ́ ṣe nǹkan máa fẹ́ ṣe ayẹyẹ bóyá ìyá òun kú bàbá òun kú òun ò ṣẹgbẹ́ ń ta òun ò ṣẹgbẹ́ ìgboro òun ò ṣẹgbẹ́ kankan kí àwọn kò lè rérò ẹ̀rí kò lè rò bá òun lọ sin bàbá àti ìyá òun àbẹ ìdí tó ń fi ń sin Ọlọ́run nìyẹn òde wa mọ̀ ìdí téèyàn fi ń sin Ọlọ́run ìdí tá a fi ń sin Ọlọ́run ni pé a máa gbọ́dọ̀ sí lórí pé ìdí tó fi dá wa ni pé ká sin òun kò ó lè ọ̀pọ̀lọpọ̀ kìsẹ́nì sin Ọlọ́run tó ní tán fẹ́ jágbà lọ́wọ́ ẹ̀ wọn bẹ̀ kí sábẹ́ lọ́wọ́ wọn sin Ọlọ́run no kì í ṣe ẹ lọ wo Bíbélì dáadáa ìdí tá a fi ń sin Ọlọ́run ni pé ìdí ká sìn yẹn ló ṣe dá wa the reason why we serve God is because he actually created us for us to serve him ó ní ká lè sin òun ló ṣe dá wa sí ẹ̀bẹ́ ìgbọ́ bí tẹ́ máa ń kóòtù yẹn ni kò sẹ́ni tí kì í kóòtù ẹ̀ lójúmọ́ pàápàá bóyá èèyàn sùn bóyá ọlọ́lá pé òun ti kú lójú oorun wọ́n ń sin òun lọ́wọ́ nù bàtà jí ẹgbẹ́ kí ló máa sọ á kóòtù ibẹ̀ kò sí ká má kóòtù ibẹ̀ lójúmọ́ ẹ̀rí máa ní èmi kì yóò kú bí kò ṣe yíyè ṣùgbọ́n àkín parí ẹ̀ Christianity we are a master of half truth ẹ̀rí ẹ má bínú torí Ọlọ́run fún ọ̀rọ̀ tí mo sọ yẹn ṣùgbọ́n òkodoro ni ẹ̀rí wá ní èmi kì yóò kú bí kò ṣe yíyè èmi kì yóò kú bí ó parí ẹ̀ bẹ́ẹ̀ ni èmi kì yóò kú bí kò ṣe yíyè kí èmi kí ó lè máa ròyìn iṣẹ́ Olúwa ìdí tọ́lọ́run tá àti kú òfin dé báyìí ni pé iṣẹ́ Olúwa sì wà lẹ́nu wa láti ròyìn abẹ́rí ọ̀pọ̀lọpọ̀ ìdí ni ọ̀pọ̀lọpọ̀ rò bí àwọn fi ṣe kìrìsìtẹ́nì abẹ́rí nígbà tí ẹ bá gbégbé ayé ẹ̀ṣẹ̀ ìyẹn tẹ ẹ̀jọ̀ dágùtàn mọ́lẹ̀ nìyẹn adẹ̀ ti rí àpẹẹrẹ ní májẹ̀mú láíláí pé ọ̀dọ́ àgùntàn tá a pa nígbà yẹn Ọlọ́run ní kí wọ́n fi ẹ̀jẹ̀ sílẹ̀ torí pé tó má ti tẹ̀ mọ́lẹ̀ báyìí wọ́n ti fún àwọn èèyàn ní authority nìyẹn ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn a ò gbọ́dọ̀ tẹ̀ mọ́lẹ̀ abẹ́rí ó wá mú mi tẹ̀síwájú pé tí èèyàn ò bá tẹ ọ̀dọ́ àgùntàn mọ́lẹ̀ tí èèyàn ò bá tẹ ẹ̀jẹ̀ Jésù mọ́lẹ̀ tó bá ń gbé ìgbé ayé ní abẹ́ ìfẹ́ rẹ̀ kí ni àwọn tó lè ṣẹlẹ̀ sí gan ẹ̀rí mo sọ fún wa nǹkan tí mo dárúkọ yìí tí ò bá ṣẹlẹ̀ mo fẹ́ kó lọ ṣe self appraisal kó lọ jókòó take a good look at yourself kó wo ara ẹ dáadáa èèyàn kí n purọ́ fúnra ẹ̀ look at yourself kó farabalẹ̀ wóra ẹ pé kí ni ìrìn àjò mi àná kí ni ìrìn àjò mi òní kí ni ìrìn àjò mi ọ̀la kí ni ìdojúkọ mi àwọn nǹkan báwọn yẹn ni o kí ni ìrìn àjò tí mo ti rìn kí ni ìrìn àjò táwọn òbí mi ti rìn kẹjá fọ̀tálẹ̀ títí wọn kò sí àdúrà tá a lè gbà ìpé kọ́tà má travel lọ ṣògùn ẹ̀ kò sí àdúrà tá a lè gbà pé kọ́tà má ronú gẹ́gẹ́ bí ọ̀tá ṣùgbọ́n àdúrà tara wa ló yẹ ká gbà wípé kádi kò ṣeé mú lọ́wọ́ ọ̀tá praise the Lord abẹ́rẹ́ ohun àkọ́kọ́ àǹfààní àkọ́kọ́ tíyẹn lè jẹ nípa ẹ̀jẹ̀ Jésù ò ní pé ẹ̀jẹ̀ Jésù a máa mú àlàáfíà àti ààbò wá mo gbàdúrà fún ẹ̀yin tí ẹ̀ ń ṣàìsàn ní òní wípé ẹ̀jẹ̀ Jésù yóò wò yín sàn lórúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù máa mú àlàáfíà wá o èmi tí mò ń bá ẹ sọ̀rọ̀ yìí mo sọ ẹ̀rí kan fún ẹnìkan lónìí bóyá wọ́n lè gbàgbọ́ bóyá wọn ò lè gbàgbọ́ mi lè sọ torí wà tí wọ́n wà kékeré o ò ṣàìsàn tó mi ní kékeré wọ́n fún mi níròyìn ní o èmi náà rí díẹ̀ náà nú ẹ̀ nígbà tí mo fẹ́ ṣe mo rántí gbà yẹn nígbà tí mo fẹ́ ṣe WAEC ní Ìbàdàn City Academy ni mo ti ṣe WAEC mi nígbà tí mo fẹ́ ṣe WAEC subject kan wà account mi ò ṣe dò ní tẹ́ bá wo result WAEC mi x náà kọ síbẹ̀ mo rántí pé mo kọ Samuel Adéọ̀sùn sí orí answer sheet ọmọdé jí lọ́jọ́ kejì lọ́spítù gbàtí máa lajú ẹ̀ mú ní ìgbà mu àbí gbàtí máa ṣí ó ti wọ mẹ́ta gẹ́gẹ́ gan gbàtí mo ìmọ̀lẹ̀ kí ni mo ń ṣe ń bì wọ́n ní mo kọ̀ ṣubú ni mo rántí pé gbogbo everything was like white jẹ́ fi white àwà kò white abẹ́rẹ́ bó ṣe tán gbogbo èèyàn dàbí white nǹkan tí mo rántí mọ́ nìyẹn kí ló dẹ̀ fà á abimi àti sickle seller wọ́n lè jẹ́ mi ò pé so wọ́n ní mi lè gbégbé ayé bíi ordinary person àdúrà ni o mo ń sọ ìrí yẹn fún ẹnìkan lénìí mo ní madam mo ní mo gbà tó máa fi lajú báyìí orí àdúrà ni mo bá my mother is a woman of extreme faith kì í ṣe àwọn èèyàn ìgbàgbọ́ tí wọ́n ti kúrò ní normal ìgbàgbọ́ lójú tèmi wọ́n ń gbàdúrà pé Olúwa mo rántí mo ṣe béèrè ọmọ yìí ìyá ọmọ jẹ mí mo dẹ̀ béèrè pé ọmọ yìí ìsílà kò gbà lénìí tàbí kò tún ẹ̀jẹ̀ ṣe ní àwọn ẹ̀jẹ̀ Jésù mà ní ẹ̀jẹ̀ Jésù a máa mú àlàáfíà wá
ẹ̀jẹ̀ Jésù security ẹ máa dúró. Bẹ́ẹ̀ ni wọ́n gbé wọ́n tún dé níbo níbi tí ẹ̀jẹ̀ Jésù ti ń ṣiṣẹ́. Nígbà tí mo máa kúrò ní hospital yẹn, mọ́mì mi challenge doctor pé ẹ bá mi ṣe test fọ́mọ yẹn ẹ̀jẹ̀ ẹ̀. Wọ́n ní àti mo ti wà ní fáìlì ẹ bá mi kì í ṣe customer lọ́mọ yẹn ẹ̀jẹ̀ bá mi tún ṣe. Doctor yẹn kò yé kò tiẹ̀ lè sọ pé machine mẹ́rin òun ló ṣe test ẹ̀jẹ̀ mi. Ó di universal bond ó nílé ni o bóyá Ọlọ́run ti mọ nǹkan tí mo fẹ́ ṣe lọ́la because today I'm working under extreme pressure and I'm living in good health. Iṣẹ́ ẹ̀jẹ̀ Jésù nìyẹn. Tọ́lọ́run mo gbàdúrà gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣàìsàn pátá lónìí àìsàn yẹn á pàdé ẹ̀jẹ̀ Jésù. Ọlọ́run á da ẹ̀jẹ̀ rẹ̀ á dàpọ̀ mọ́ ẹ̀jẹ̀ ara yín ẹ ó sì gba ìwòsàn yín ó máa ya àwọn dókítà lẹ́nu lórúkọ Jésù Kristi. Ẹ̀rí ohun míì tí ẹ̀jẹ̀ Jésù ẹ̀yọ tí ó lè ṣe nígbà tí èèyàn bá tẹ̀ ẹ́ mọ́lẹ̀ òun náà ni pé ẹ̀jẹ̀ Jésù ń gbani o. Jésù ń gbani o. Fún 430 years làwọn Ísírẹ́lì fi jẹ́ tán fi jẹ́ ẹrú ní ilẹ̀ àjèjì. Àwọn ọmọ Ọlọ́run lójú Ọlọ́run tí kì í sùn tí kì í tó gbé wọ́n dẹ̀ jẹ́ ẹrú síbẹ̀ sí. Wọ́n lo ọ̀pọ̀lọpọ̀ wọn a bí wọn sínú ẹrú, wọ́n dàgbà nínú ẹrú, wọ́n bímọ nínú ẹrú, wọ́n dẹ̀ kú as a slave. Ọlọ́run dẹ̀ ń wò ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì mo gbàdúrà níbi ìkànjọ́ kan àmọ́ kan wá gbàdúrà pé Olúwa nígbà tí n bá para mi síbí ìwà gbọ́ tèmi ni o. Mo á lọ bá màmá mi mo ní Ọlọ́run kọ́ lè bá sọ̀rọ̀ Ọlọ́run ò rí. Ìgbà tí ò tiẹ̀ gbọ́ challenge ẹ̀ yìí ẹ má kọ́ ṣe àyẹ̀wò ara yín ni ẹ má para yín ẹ̀ ní ìdàtí para yín bàbá ló jẹ́ sí yín. Ẹ̀rí ìyá yẹn àjọ kọ́ ẹ̀kọ́ ibẹ̀ lọ́jọ́ tá a wí mo sọ fún wa mo ní ẹ̀jẹ̀ Jésù ó máa ń gbani. Ẹ̀rí máa ń gbọ́ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì wọ́n ti mú ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì gbàdúrà ó ti sú wọn ní ẹ̀sà ó ti sú mi lómi àní ó ti sú mi lómi àní ó ti kí ló dẹ̀ fà ó ti gbàwẹ̀ ẹ̀mí ẹ̀ ti fẹ́ bọ́ ó ti gbàdúrà ṣùgbọ́n wọn ò mú gba àwọn ìlànà kan bóyá ó ti tẹ̀ ẹ̀jẹ̀ Jésù mọ́lẹ̀ ọ̀tá wa jẹ gàba lórí ọ̀tá jókòó lé lórí ó gbàdúrà kò rí nǹkan kan abẹ́ẹ̀rí mo rántí àsìkò wa ti lọ ẹ jẹ́ kí n sọ nǹkan kẹta ẹ̀yìn tí ẹ̀jẹ̀ Jésù lè ṣe that the blood of Jesus can do tí a ò bá tẹ̀ mọ́lẹ̀ ẹ̀yọ òun náà ni pé ẹ̀jẹ̀ Jésù ó lè gba ẹ̀tọ́ wa fún wa torí pé ẹ̀jẹ̀ fúnra ẹ̀ òun gan ló ń pè ní ẹ̀tọ́. Wo jẹ́ kí n sọ kíní kan fún ẹ o nílò àti sọ pé Olúwa ẹ̀jẹ̀ rẹ ẹ̀tọ́ ẹ ni ó dàbí ọmọ èmi àti ìwọ tílẹ̀ bá máa mọ́ ní ọ̀la báyìí kò sọmọ wa tó máa sunkún tá a máa bẹ̀ wá kó bẹ́ẹ̀ á sọ ni pé dáàdi ebi ń pa mí mọ́mì kí la máa jẹ báwọn ọmọ ṣe ń béèrè question nìyẹn torí pé ẹ̀tọ́ wọn ni. Màá dẹ̀ sọ fún wa pé màá sọ bó ṣe lè jẹ́ ẹ̀tọ́ wa fún ìṣẹ́jú kan ká tó lọ gba àdúrà abẹ́ẹ̀rí torí pé ìdí ẹ̀ ni pé ìbùkún Abrahamu ti jẹ́ tiwa kí ló dẹ̀ fà á tí ìbùkún Abrahamu fi jẹ́ tiwa nípa ẹ̀jẹ̀ Jésù yẹn ni abẹ́ẹ̀rí ẹ̀jẹ̀ Jésù yẹn Jésù tó kú ẹ̀jẹ̀ ká tiẹ̀ lọ ka kíní kan náà Kọ́ríńtì kìíní orí 5 ẹsẹ̀ ìkeje kásáré lọ kà á ká tó bẹ̀rẹ̀ àdúrà wa 1 Corinthians chapter 5 verse 7 ẹ̀rí nínú bíbélì wípé orí 5 ni mo sọ orí 5 1 Corinthians chapter 5 verse 7 ẹ̀yọ bíbélì wípé nítorí náà ẹ mú ìwúkàrà àtijọ́ kúrò nínú yín kí ẹ̀yin kí ó lè jẹ ìyẹ̀fun tuntun gẹ́gẹ́ bí orí 6 lèmi kà yẹn orí 5 ni nítorí a ti fi ìrékọjá wa àní Kristi Jésù rúbọ fún wa ẹ̀rí the moment Jesus was crucified ó tán àti pass àwa lè claim ẹ pé ẹ̀jẹ̀ yìí o right mi ni o bí a ṣe máa gbàdúrà yẹn lálẹ́ nìyẹn ọ̀nà tá máa gbé gbà nìyẹn abẹ́rí ṣùgbọ́n o ká tó lọ bí àdúrà o àdúgbò lọ́wọ́ bá lólúwa kò tó tún ṣí wa níyè ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo fi Ọlọ́run bẹ̀ ọ́ ohun tí mo sọ látàárọ̀ náà nìyẹn o wípé ẹ jẹ́ ká gbìyànjú láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ láti ronúkúwàdà ẹ mọ̀ kan tó túmọ̀ sí ẹni tó ń mutí ẹ má jẹ́ kó mú mọ́ ẹni tó ń ṣe ṣìnà ẹ filẹ̀ ẹni tí ó san orí ilé mọ́tọ̀ ọ̀hún àwọn nǹkan wọ̀nyí kéékèèké wọ̀nyí kò nira ṣe o fún àǹfààní ara wa ni kì í ṣe fún àǹfààní Ọlọ́run ògo rẹ̀ ò dínkù agbára rẹ̀ ò dínkù ṣẹ́ni nígbà tá a bá ṣe ipa tiwa ìgbà yẹn látò mọ bí ẹ̀jẹ̀ Jésù ṣe lágbára tó
gbẹ̀ngàn láti mọ irú ọlọ́run tá à ń sìn abẹ́rí a ò ní ó mà ṣe o. Ìran kìrìsìtẹ́nì òde òní Sátánì pọ́n wọn lójú, ìran kìrìsìtẹ́nì òde òní ọ̀tá pọ́n wọn lójú, ìran kìrìsìtẹ́nì òde òní àwọn ènìyàn mímọ́ wọn tún pọ́n wọn lójú. Ẹ̀bẹ́ẹ̀rí ìyà àtúnjẹ. Ṣùgbọ́n nǹkan tó fà á ni pé tí wọ́n bá ti mọ ọlọ́run tó ń sìn tó o sì mọ̀ tó jẹ́ pé ìbáṣepọ̀ láàrin wa àti ọlọ́run ó dán mọ́rán, mo sọ òótọ́ fún ẹ pé wàá gbádùn ọlọ́run dé góńgó. Ẹ jẹ́ á gbàdúrà. Àdúrà tí a ó gbà lálẹ́ yìí kò pọ̀ lórí ẹ̀jẹ̀ yìí náà ni, ṣùgbọ́n àkọ́kọ́ bẹ̀ òun náà rí nínú ìwé Pétérù kínní orí kínní ẹsẹ̀ ìkejì. 1 Peter chapter 1 verse 2. Ẹ̀rí fún àyín tẹ́ ń kọ́lẹ̀ ìwé Pétérù kínní orí kínní ẹsẹ̀ ìkejì. Bíbélì sọ pé gẹ́gẹ́ bí ìmọ̀tẹ́lẹ̀ Ọlọ́run Baba nípa ìsọdimímọ́ ẹ̀mí sí ìgbọràn àti àbùwọ́n ẹ̀jẹ̀ Jésù Kristi. Ẹ̀rí sí ìgbọràn àti àbùwọ́n ẹ̀jẹ̀ Jésù Kristi. Ibi tí mo lọ nìyẹn torí àkókò wa. Ẹ̀yin náà bá mi kọ́lẹ̀ kẹ́ bá mi kà á lé. Ẹ jẹ́ kí n ka òyìnbó ẹ̀ torí òyìnbó ẹ̀ ó wà clear. Ó ní elect according to the foreknowledge of God the Father through sanctification of the Spirit unto obedience and sprinkling of blood. Ẹni tó bá fẹ́ gba ìjẹyẹ wọn àkọ́ ni kó gbọ́ràn. Wàá sọ fún Ọlọ́run torí tí àmì ẹ̀jẹ̀ yẹn bá wà ní ara ẹ̀ ó túmọ̀ sí fún gbogbo àwọn ẹbí òkùnkùn pé Ọlọ́run ló ní ọ́. Ohun tó ń sọ nìyẹn. So kì í ṣe pé wọ́n kàn máa tẹ̀sí ẹ̀hún tẹ̀ níyà ọ̀dọ̀ rárá tán. Nígbà tí àwọn míì bá ń kígbe oró ìgbà yẹn ni wàá máa kígbe ìtura. Wàá sọ fún Ọlọ́run pé Olúwa Bàbá fún mi ní ẹ̀mí ìgbọràn sí ọ̀rọ̀ rẹ kí o lè fi ẹ̀jẹ̀ rẹ wọ́n mi, kí o lè fi ẹ̀jẹ̀ rẹ wọ́n iṣẹ́ mi, kí o lè fi ẹ̀jẹ̀ rẹ wọ́n ìdílé mi, kí ìdílé wa lè bọ́ lọ́wọ́ mi pátápátá. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Ní orúkọ Jésù Ọlọ́run alààyè á gbàdúrà lónìí ní gbogbo àwọn tó ń gbọ́ mi àti àwọn tí ó gbàdúrà fún ìgbọràn wípé nínú ọ̀rọ̀ Ọlọ́run ní orúkọ Jésù Kristi bí wọ́n ṣe ń gbọ́ràn bí wọ́n ṣe ń padà sínú ọ̀rọ̀ yín Bàbá Olúwa ẹ fi ẹ̀jẹ̀ rẹ wọ́n wọn, ẹ fi ẹ̀jẹ̀ rẹ wọ́n iṣẹ́ wọn, ẹ fi wọ́n àwọn ọmọ wọn, ẹ fi wọ́n ìdílé wọn, kí wọ́n lè bọ́ pátá lọ́wọ́ ìmúnisìn, kí wọ́n lè bọ́ lọ́wọ́ àìsàn, kí wọ́n lè bọ́ lọ́wọ́ gbèsè, kí wọ́n lè bọ́ lọ́wọ́ ìdúrósójú kan, kí wọ́n lè bọ́ lọ́wọ́ ìpadà sẹ́yìn ní orúkọ Jésù Kristi. Olúwa ẹ fún ní ẹ̀mí ìgbọràn. Jésù Kristi Olúwa wa, àmín. Ìgbà tá ti ṣíde ọ̀nà báyìí ẹ jẹ́ wá wọnú àdúrà yẹn díẹ̀ báyìí. Mo mú àdúrà jáde ní ìwé Númérì orí ìkẹtàlélógún ẹsẹ̀ ìkẹtàlélógún. The book of Numbers chapter 23 verse 23. Ìgbà tí à ń ṣe ìmúrasílẹ̀ fún program yìí ní alẹ́ yìí ó ní ẹ̀mí Ọlọ́run ní ká fi kíní ìgbàdúrà. Ẹ̀rí ìgbà tẹ́mi gan rí mo ní yes àdúrà nìyẹn. A fẹ́ pàṣẹ ṣùgbọ́n a fẹ́ lu ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀rí a ò ní ẹ̀jẹ̀ kan tá a lè lò. Numbers chapter 23 verse 23. Bíbélì wípé ní èdè Yorùbá ó sọ pé nítòótọ́ kò sí ìfàyà sí Jákọ́bù bẹ́ẹ̀ ni kò sí àfọ̀ṣẹ sí Ísírẹ́lì. Nísinsìnyí ni a ó máa wí ní ti Jákọ́bù àti ní ti Ísírẹ́lì ohun tí Ọlọ́run ṣe. Abẹ́ẹ̀rí ohun tó ń sọ ni pé láti òní lọ ẹ jẹ́ ká tẹ̀ ká ní èdè òyìnbó ìwọ náà rí pé ó dùn. Ó ní surely there is no enchantment against Jacob, neither is there any divination against Israel. According to this time it shall be said of Jacob and of Israel what God has wrought. Hallelujah. Abẹ́ẹ̀gọ́ wọ́n ní kò sí àfọ̀ṣẹ iṣẹ́ babaláwo iṣẹ́ ìwòlíì. Ó máa ń yà mí lẹ́nu nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwa kìrìsìtẹ́nì tàbá gbọ̀n rírírírí nítorí kíni, nítorí pé ẹnìkan sọ pé òun wà bí kan, wọ́n ní ìyá kan wà bí kan, wọ́n jíṣẹ́ fún ẹ. Àwọn tó jíṣẹ́ wèrè yìí wọ́n tẹ̀síwájú iṣẹ́ wọn ò ní choice pé ẹnìkan wà nílé yín o ó ṣe kíní kan o kìsẹ́ náà máa gbọ́ fáyà ó máa ṣe o. Nígbà tí when you cannot trigger the word of God láti gbàdúrà. Mo rántí jẹ́ kí sáré sọ ọ̀rọ̀ fún ẹ, mo ń wo àkókò. Mo rántí ní ọdún yẹn mo sì egungun sì wà dáadáa láti sákiri sí ìsọ̀rùn. Wọ́n gbé mi lọ sí ṣọ́ọ̀ṣì yẹn. Mo dẹ̀ wà ní ṣọ́ọ̀ṣì lọ́sàn-án ọjọ́ yẹn. Mo dẹ̀ jókòó. Nígbà tí mo jókòó
o gbọ́dọ̀ ní Kristi o gbọ́dọ̀ wà ní ìhà Kristi. Wo tó bá wà ní ìhà Kristi tẹ́nìkan bá lòun gbójúlé kinní kan wàá sọ fún kó yá kàn dán agbára rẹ̀ wò ná ká tiẹ̀ wò ná. Mo bá jókòó lọ́sọ̀ọ́jọ́ yẹn mo study Bible o, mo bá rí ọ̀sán gangan ní òjò rọ̀, but ṣùgbọ́n níwájú chọ́ọ̀chì wa yẹn ẹ̀yìn ni òòrùn máa ń ṣe sí lọ́wọ́ ìrọ̀lẹ́, iwájú chọ́ọ̀chì àwa jẹ́ kìkì ìbòjì, a máa jókòó síwájú ta lọ́wọ́ ìrọ̀lẹ́ dáadáa láti gbatẹ́gùn. Wọ́n rí àwọn bá kan wọ́n dúró síwájú chọ́ọ̀chì gangan, mo ṣílẹ̀kùn apá kan ṣọ́ọ̀ṣì lẹ̀, chọ́ọ̀chì yẹn kọjú sí títì báyìí ni àwọn méjì wá ń sọ̀rọ̀, ọ̀rọ̀ tó wọ́n á fa kí náà sọ yìí, iwájú chọ́ọ̀chì wa yẹn ó dẹ̀ jẹ́ ibi táwọn ọlọ́kadà máa ń pọ̀ sí. Àwọn bàbá àwọn èèyàn sọ pé oògùn tó ń ṣe ń jọ yẹn kò ṣiṣẹ́, yẹn ní kí ló fi kún, yẹn ní àwọn kìnnì kan báyìí kún náà, ò bá fi bá báyìí kún, máa wò pé kò dáa, eléyìí ò dáa. N bá lọ bá wọn gẹ́gẹ́ bí ọmọdé sí àwọn àgbàlagbà méjì, mo bá kí wọn, bàbá ẹ̀rọ sá o, ẹ̀rọ sá o, ẹ̀ńlẹ̀ sá o, ẹ̀rọ sá o, mo ní àkárí ọmọ mi, mo ní ẹ̀jọ́ chọ́ọ̀chì ní bíbá yìí, à ń gbọ́ nǹkan tí ẹ̀ ń sọ, ẹ má bínú, ẹ wò ilé kejì tí ó wà lẹ́gbẹ̀ẹ́ wa àyè tiẹ̀ wà bẹ́ẹ̀ dáadáa, ẹ dákun ẹjọ́ bá wa lọ, ẹ bá mi súnmọ́ bẹ́ẹ̀ ẹjọ́. Mo dẹ̀ sọ̀rọ̀ tọ̀wọ̀tọ̀wọ̀ torí pé àgbàlagbà ni wọ́n, kò sí bí ó ṣe jẹ́, a gbọ́dọ̀ ní ìbọ̀wọ̀ fún ọmọ ẹlòmíì. Ẹ wò ẹnìkan nínú wọn, kan náà bàbá méjèèjì, ó dẹ̀ kí mi, ó ní ọmọ mi ò ṣe má bínú, iye ohun tí ẹ lọ síbẹ̀ rárá, ó ní òótọ́ ni, ó wá fa kejì ẹ lọ bí ẹ ṣe jáwọ́ ẹgbà nìyẹn. Ó ní nọ́sẹ̀nsì wo nìyẹn, ó ní ìwọ ọmọ yìí, ẹ̀rù ọ̀bá ẹni, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí dá ọ̀rọ̀ lẹ́ wọn àwọn bàbá àwọn ọlọ́kadà tí wọ́n wà níwájú ta ṣọ́ọ̀ṣì wa tó ń pọ̀ rẹ́kẹ́rẹ́kẹ́tẹ́, ẹ̀rí inú wọn ti dùn, aláìgbàgbọ́ ní gbogbo wọn, inú wọn ti dùn pé yes, wọ́n torí wọn bàbá yìí pé babaláwo gidi ni. Gbà tó bàbá yẹn sọ̀rọ̀ díẹ̀ mo wá wò gbà, ṣé bàbá yìí á wá chance mi bí àṣà àwọn ẹ̀yin elélèbó? Irọ́ o, mo ní bàbá, mo ní ẹ̀jọ́, mo ní ẹ̀ ń tẹ́tì mi, bẹ́ẹ̀ tẹ́tì mi ó dẹ̀ ń bí mi nú, mi ò ṣẹ̀yìn, mo ní kẹ́ kúrò. Ok bàbá, ẹ kúrò níwájú ṣọ́ọ̀ṣì wa. Ẹ̀yin náà mọ àwọn èèyàn wọ́n láìkì ran, èrò tí wọ́n pọ̀, ẹni tó ti rí èrò ẹ̀ gbé àti èrò tán gbé àtọlọ́kadà, kò sẹ́ni tó fẹ́ lọ mọ́, èrò wọ́n wẹ̀ sí gádà. Bàbá bí mo ṣe lọ́wọ́ síwájú báyìí pé bàbá ó fẹ́ fọwọ́ kàn mí, ó ní tí o bá fọwọ́ kàn mí wàá gbẹ láàrin wákàtí méjì. Mo ní bàbá, ẹ má tún ọ̀rọ̀ ẹ tẹ́ bá sọ lẹ́ẹ̀kan sí pẹ̀lú èjì máa fọ́ etí yín gan, tẹ́ bá tún repeat ọ̀rọ̀ yẹn jáde lẹ́nu kí èmi má fọwọ́ kàn yín tá lẹ́yìn. Bàbá ní tí má gba etí òun tí ò bá kú lẹ́sẹ̀kẹsẹ̀ kan pẹ̀lú ọmọ àlè, ẹjọ́ mo wojú àwọn èrò wọ́n retí, mo fún bàbá yìí ní etí, ẹ má bínú o, ẹ má bínú pọ̀ o, mo jọ ọmọ tó le díẹ̀, bínú mi ṣe rí nìyẹn pé níwájú Jésù òun sọ fún mi láfọ, mo gbá etí ẹ̀, mo ń sọ̀rọ̀ year 2002, ẹ̀yin ní ìṣirò ẹ bá mi ṣí 2018 láwa yìí, mo gbá etí bàbá yìí wọ́n ibi tó ti gàgàgà sí òun náà ti wọ́ lọ síbi tó ẹgbẹ́ kún wájú, mo sọ fún kẹ wá wo èrò, kẹ wá wo ariwo, ẹ wo church tí mo ń sọ yìí, nítorí incident yẹn, torí pé bàbá yẹn jẹ́ alágbára ní agbègbè yẹn, torí incident yẹn church yẹn ó kún láàrin oṣù 3. Nígbà tí èèyàn ò bá ti ní Kristi, wọ́n á kàn sọ̀rọ̀ kékeré báyìí, olùyà máa bẹ́ gìlàgìlà kiri. Ọ̀pọ̀lọpọ̀ àwọn kìrìsìtẹ́nì wọ́n náà mọ orí òkè tó ti dé, wọ́n náà mọ pẹ̀tẹ́lẹ̀ tó ti dé, wọ́n náà mọ iye pásọ̀ tó ní káwọ́. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ò lè gbé ẹ débi kankan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ sẹ́mi náà, wọ́n ń jáde ẹ gbàdúrà fún wa pé kíní kan máa kàn rẹ́rìn wẹ́, a máa gbà, àwọn ò ní choice. Ṣùgbọ́n ohun tó wà bẹ́ẹ̀ ni pé kí wọ́n gan kó ní a personal relation with God, wàá fi lè gbàdúrà pé Olúwa, ọmọ Abrahamu ni mí, gbogbo àfọ̀ṣẹ, gbogbo èpè, gbogbo ẹ̀gún, gbogbo iṣẹ́ òkùnkùn, gbogbo iṣẹ́ àkábá, gbogbo iṣẹ́ àgádágodo, gbogbo iṣẹ́ tí a wá orúkọ Jésù tí a ò rí ṣe lòdì síbi, ní orúkọ Jésù Olúwa fi ẹ̀jẹ̀ yín bàjẹ́, jẹ́ gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà fún àwọn ènìyàn wọ̀nyí, gbogbo iṣẹ́ òkùnkùn, gbogbo iṣẹ́ àjẹ́, gbogbo iṣẹ́ oṣó, gbogbo iṣẹ́ èmèrè, gbogbo iṣẹ́ wòlíì èké, gbogbo iṣẹ́ àfáà, gbogbo iṣẹ́ tá a ṣe nídìí ọ̀pẹ, èyí tá a ṣe nídìí ọ̀gẹ̀dẹ̀, gbogbo iṣẹ́ èyí tá a ṣe tá a sọ sódò, gbogbo iṣẹ́ àgbọn, ní orúkọ Jésù Olúwa bàjẹ́ nínú ayé wọn. Gbogbo àwọn iṣẹ́ òkùnkùn, gbogbo èyí tí a orúkọ Jésù tá a rí lórí ayé àwọn ènìyàn wọ̀nyí, ní orúkọ Jésù Olúwa bàjẹ́, torí pé ọ̀rọ̀ yìí sọ pé kò ní there will be no enchantment against Jacob, pé kò ní sí ìfàyà, kò ní sí gbogbo àwọn iṣẹ́ òkùnkùn gbogbo, kò ní ṣeé ṣe lórí ayé àwọn ọmọ yín ní orúkọ, torí pé àwọn wọ̀nyí wọ́n ti gbọ́ràn sí ọ̀rọ̀ yín ní orúkọ Jésù. Olúwa ràn wọ́n lọ́wọ́, Olúwa ràn wọ́n lọ́wọ́, agbára kò ṣeé mú ní orúkọ Jésù, ẹjọ́ bá wọn ṣiṣẹ́, ẹ̀jẹ̀ Jésù ètí ẹ fi sọ pé touch not my anointed, ní orúkọ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ Olúwa wọn sí wọn lára, gbọ́ àdúrà Jésù Olúwa wa, àmín. Wọ́n pe kíni kan ní ewu ìgbàlódé,
jẹ́ kí sáré ju àdúrà yẹn torí àkókò wa. Wọ́n pè náà ní ewu ìgbàlódé. Olúwa gbà mí gba ilé mi lọ́wọ́ ewu ìgbàlódé. Àbí ẹ̀yin tẹ́ wà ní àwọn advanced countries ní US, ní Germany, ní Britain, ní UK generally, ẹ̀yin náà mọ̀ pé àwọn ewu kan wà tán pè ní ewu ìgbàlódé. Ẹgbẹ̀lómi àfẹ̀gbébọn abẹ́ ti pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Àwọn táwa Nàìjíríà náà ewu ìgbàlódé wu àwa náà. Ẹ kàn rí gbà wọn náà jiyàn gbé lọ, wọ́n fẹ́ gba 50 million. Ẹ kàn rí wọ́n sọ pé wọ́n fẹ́ nìkan ṣe rituals. Ẹ kàn oríṣiríṣi ewu ìgbàlódé nìyẹn. Àwọn ewu tá a bá rú ìpàdé inú bẹ́ẹ̀lì rí. A sọ fún Ọlọ́run pé Olúwa jẹ́ kí ẹ̀jẹ̀ yín dáàbò ilé mi lọ́wọ́ ewu ìgbàlódé. Ẹ̀jẹ̀ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà fún àwọn ènìyàn wọ̀nyí. Jẹ́ kí ẹ̀jẹ̀ yín, ẹ jẹ́ kó dáàbò ilé wọn lọ́wọ́ ewu ìgbàlódé. Ẹ kó dáàbò àwọn ọmọ wọn nílé ìwé tí wọ́n wà. Ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ewu ìgbàlódé ní apá ọ̀dọ̀ tí wá bí. Àárín àwọn tán ní àwọn wà ní ẹgbẹ́ òkùnkùn. Bàbá Olú ẹ gbà àwọn ọmọ wọn lọ́wọ́ ewu ìgbàlódé. Ẹ rí káàkiri àgbáyé àwọn ewu ìgbàlódé ń wu àwọn ènìyàn. Ní orúkọ Jésù, Olú ẹ dáàbò bò wọ́n. Ẹ̀jẹ̀ yín tó láti dáàbò bò wọ́n. Olú ẹ dáàbò bò wọ́n. Olú ẹ dáàbò bò wọ́n. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa, àmín. Mo ní àdúrà kan sí méjì tí mo fẹ́ pè fún wa. Ẹ rí nínú ìwé Hébérù mo rí kinní kan níbẹ̀. Hébérù orí 9 ẹsẹ̀ 14. Hebrew chapter 9 verse 14. The book of Hebrew chapter 9 verse 14. Ẹ rí ẹni tó bá ti bá wa rí a rí ọ̀rọ̀ kan níbẹ̀ tí ó ní agbára. Orí 9 ẹsẹ̀ 14. Bíbélì sọ pé ó ní mélòó mélòó ni ẹ̀jẹ̀ Kristi, ẹni nípa ẹ̀mí ayérayé tí ó fi ara rẹ̀ rúbọ sí Ọlọ́run ní àìní àbàwọ́n, yóò wẹ èérí ọkàn yín mọ́ kúrò nínú òkú ẹ̀ṣẹ̀. Now tá bá lọ wò nínú English Bible kò pé ní òkú ẹ̀ṣẹ̀. Ẹ jẹ́ ká lọ wò bẹ́ẹ̀. Mo rí discrepancies yẹn níbẹ̀. Mo rò pé yes. Ẹni wọ́n ní how much more shall the blood of Christ, who through the eternal Spirit offered himself without spot to God, purge your conscience from dead works to serve the living God. Gbogbo òkú iṣẹ́ nínú ayé mi. Àwọn òkú iṣẹ́ gbogbo nínú ayé mi. Ó lè túmọ̀ sí ohunkóhun. Òkú iṣẹ́ ó lè túmọ̀ sí àwọn iṣẹ́ òkùnkùn tí a ti ṣe. Òkú iṣẹ́ ó lè túmọ̀ sí ìgbé ayé ẹ̀ṣẹ̀ tó wà nínú ayé wa. Òkú iṣẹ́ ó lè túmọ̀ sí àwọn ìrìn àjò kan tá a ti rìn, tá a ti lọ wọ májẹ̀mú òkùnkùn tá a mọ̀. Àwọn òkú iṣẹ́ gbogbo nìyẹn. Gbogbo àwọn ibi tí àwọn òbí wa tí wọ́n ti mórúkọ wa lọ pé ọmọ mi ẹ bá mi gbàdúrà fún, láì mọ̀ pé àwọn òbí wa actually they are submitting our name in the kingdom of darkness. Láì mọ̀. Gbogbo àwọn òkú iṣẹ́ gbogbo Olúwa tí ayé mi ti sopọ̀ mọ́. Olúwa ẹ pín wa níyà. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé á gbàdúrà gbogbo àwọn òkú iṣẹ́ gbogbo èyí tí ayé àwọn èèyàn wọn ti rọ̀ mọ́. Gbogbo ibi tí wọ́n ti mú orúkọ wọn lọ. Bóyá àwọn ènìyàn wọn gan ni tí wọ́n wà ọ̀nà àbáyọ fún wọn, tàbí àwọn ọ̀tá wọn, lórúkọ Jésù Kristi Olúwa ẹ já wọn gbà. Ní orúkọ Jésù Olúwa ẹ já wọn gbà. Ní orúkọ Jésù Olúwa ẹ já wọn gbà lọ́wọ́ àwọn iṣẹ́ òkùnkùn gbogbo, torí pé wọ́n ti ẹ̀jẹ̀ Jésù ti rà wọ́n sí ọ̀dọ̀ Ọlọ́run alààyè. Ní orúkọ Jésù Olúwa ẹ já wọn gbà. Olúwa ẹ já wọn gbà. Àwọn ìrìn àjò àtẹ̀yìnwá tí wọ́n ti rìn, tí wọ́n ti lọ lé wòlíì kiri, tí wọ́n ti lọ lé pásítọ̀ kiri, ẹ̀rí tí a ti sọ ayé wọn pọ̀ májẹ̀mú tí wọ́n ò mọ̀. Ní orúkọ Jésù Olúwa ẹ já ayé wọn gbà kúrò níbẹ̀. Já ayé wọn gbà kúrò níbẹ̀. Já ayé wọn gbà kúrò níbẹ̀. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa, àmín. Tá a bá wo ìwé Revelation, òun ló máa jẹ́ àdúrà tá a gbà kẹ́yìn. Àdúrà 5 òní ẹ̀mí Ọlọ́run ṣètòlẹ̀ fún wa. Ẹ̀rí nínú ìwé Revelation yẹn orí 12 a máa ń kó tibẹ̀ yẹn dáadáa. Èmi àti ìwọ a máa ń sọ dáadáa. Ìwé Ìfihàn orí 12 ẹsẹ̀ 11 abẹ́rí Bíbélì sọ pé ó ní wọ́n sì ti ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn. Now ẹ jẹ́ ká wo èdè ọ̀rọ̀ yẹn ní òyìnbó ní and they overcame him by the blood of the lamb and by the word of their testimony. Ẹ̀rí méjèèjì ládàpọ̀. Kí ni ọ̀rọ̀ ẹ̀rí ẹnu rẹ báyìí? Ẹ̀jẹ̀ Jésù ti rẹ́dí o. Ẹ̀jẹ̀ Jésù ṣetán pátápátá lálẹ́ yìí láti fi ìyanu hàn ọ́. Ṣùgbọ́n kí ni ọ̀rọ̀ ẹ̀rí ẹnu rẹ gan? Ibẹ̀ là ń lọ gan báyìí. Ọ̀rọ̀ ẹ̀rí ẹnu wa. Ẹ̀rí wá sọ fún Ọlọ́run. Ẹ̀rí I plead the blood of Jesus for victory over sickness, over tó jẹ́ tiẹ̀ ni wàá máa mú bẹ́ẹ̀ o, over death. Tí ọkọ rẹ bá ń ṣàìsàn, tí ìyàwó rẹ bá ń ṣàìsàn, ó yá àsìkò tó báyìí láti bẹ̀bẹ̀ fún ẹ̀jẹ̀ Jésù lórí ayé wọn.
tí ayé rẹ bá ti wọnú gbèsè àsìkò tó báyìí láti bẹ̀bẹ̀ ẹ̀jẹ̀ Jésù fún ayé wọn. ẹni tí ayé rẹ bá dúró sójú kan àsìkò tó báyìí láti bẹ̀bẹ̀ fún ẹ̀jẹ̀ Jésù fún ayé wọn. tí ayé ò bá lọ bó ṣe fẹ́ kó lọ àsìkò tó báyìí láti bẹ̀bẹ̀ fún ẹ̀jẹ̀ Jésù lórí ayé rẹ. tó bá ní àwọn ẹ̀tọ́ tó fẹ́ gbà lórílẹ̀-èdè tó wà yẹn àsìkò tó báyìí láti bẹ̀bẹ̀ fún ẹ̀jẹ̀ Jésù wàá sọ fún Ọlọ́run bí àdúrà ilé ni mo pè ní àdúrà òmìnira. wàá sọ fún Ọlọ́run pé Olúwa mo bẹ̀bẹ̀ fún ẹ̀jẹ̀ Jésù lórí ayé mi, mo bẹ̀ fún ẹ̀jẹ̀ Jésù lórí ayé ọmọ mi ní ìhà báyìí àti ìyà báyìí. ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé o, lónìí mo bẹ̀ fún ẹ̀jẹ̀ Jésù fún àwọn ènìyàn wọ̀nyí káàkiri àgbáyé níbikíbi tí wọ́n ti ń gbọ́ mi. Either they are listening to this live program or they are listening to a recorded version. I pray and I declare tonight that I plead the blood of Jesus Christ to give them victory over sickness, to give them victory over debt. Kó fún wọn ní ìṣẹ́gun lórí gbogbo ogun ètò ìdojúkọ ayé wọn, lórí ogun àlákàlà ní orúkọ Jésù. ẹ̀jẹ̀ Jésù fún wọn ní ìṣẹ́gun lórí ọmọ tí ò gbọ́ràn, ọmọ tí wọ́n bí lára wọn tí ò gbọ́ràn, ọmọ tí wọ́n lẹ́nu, lórúkọ Jésù. Olúwa fún wọn ní ìṣẹ́gun lórí ẹ̀, lórí ohun gbogbo tí wọ́n dà níyàn, lórúkọ fún wọn ní ìṣẹ́gun lórí ẹ̀ lórúkọ Jésù. àwọn tó wà káàkiri tó yẹ pé wọ́n bẹ̀bẹ̀ fún àwọn kankan lórílẹ̀ tí wọ́n wà ní orúkọ Jésù, ẹ̀jẹ̀ Jésù fún wọn ní ìṣẹ́gun lé lórí. ẹ jẹ́ kí ìyanu kó ṣẹlẹ̀, ẹ jẹ́ kí agbára yín kó ṣiṣẹ́. gbọ́ àdúrà Jésù Olúwa wa. àmín. ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún àṣeyọrí lónìí. a yìn yín lógo torí pé ẹ ṣeun, torí pé àánú yín dúró láéláé. a dúpẹ́ fún ọwọ́ agbára yín, a dúpẹ́ fún ọwọ́ ìṣerere, a dúpẹ́ fún ọwọ́ ìṣelógo, a dúpẹ́ fún ohun tí ẹ ti ṣe, a dúpẹ́ fún ohun tí ẹ ṣe lọ́wọ́lọ́wọ́, a dúpẹ́ fún ohun tí ẹ tún ṣe lẹ́yìn rí. Bàbá Olúwa ẹ gbà ọpẹ́ wa. ayérayé nínú àwọn ọ̀run, Olúwa ẹ gbà ọpẹ́ wa. Ọlọ́run tó tó, Olúwa ẹ gbà ìyìn wa fún oore ọ̀fẹ́ ọ̀tun tẹ́ fún wa. ẹ̀yin ni kì í ṣe àwa. lórúkọ Jésù, Olúwa ẹ gbà ìyìn wa. mo gbàdúrà ẹ̀jẹ̀ Jésù yóò tó fún ọ lónìí lórúkọ Jésù Kristi. gbogbo ọ̀nà èyí tí o ti tẹ ẹ̀jẹ̀ Jésù mọ́lẹ̀ nínú ìrìnkèrindò ẹ nínú ayé yìí, nínú àìgbọràn gbogbo, nínú ibi tí ò yẹ kó yà tó ti bá wọn yà, àwọn tí ò yẹ kó foríbalẹ̀ fún tó ti bá wọn foríbalẹ̀ fún wọn, gbogbo ibi tó ti ní májẹ̀mú pátá ní orúkọ Jésù, ẹ̀jẹ̀ Jésù fàyọ lónìí lórúkọ Jésù Kristi. agbára tó wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ lórúkọ Jésù ó ṣiṣẹ́ fún ọ. mo gbàdúrà bí Ọlọ́run ṣe ń gbèjà àwọn ọmọ rẹ̀ láti òní lọ yóò gbèjà rẹ̀ lórúkọ Jésù Kristi. bí Ọlọ́run ṣe ń ṣiṣẹ́ on behalf of his children láti alẹ́ lọ lórúkọ Jésù Kristi, yóò gba iṣẹ́ rẹ̀ ṣe báyìí lórúkọ Jésù Kristi. gbogbo ọ̀nà èyí tí ọ̀tá ti ń pọ́n ọ lójú, gbogbo ọ̀nà èyí tí agbára òkùnkùn ti fi pọ́n ọ lójú, gbogbo ọ̀nà èyí tí májẹ̀mú òkùnkùn fi pọ́n ọ lójú ní orúkọ Jésù Kristi, Ọlọ́run yóò fà ọ́ yọ lónìí lórúkọ Jésù Kristi. ẹ̀jẹ̀ Jésù yóò dáhùn lórí ọ̀rọ̀ rẹ. ògo ni fọ́lọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. àmín, àmín, àmín lórúkọ Jésù. oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́mọ́ ti Ọlọ́run ti ìdàpọ̀ ti ẹ̀mí mọ́ kó máa bá wa lọ, kó dáhùn àdúrà wa, kí ẹ̀rí kí ó pọ̀ káàkiri àgbáyé. gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Praise the Lord, praise the Lord. Amen.